ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wí. Ẹni tó ti kàlà bùkún máa ń wá. Ọ̀rọ̀ títọ́ tọ́lá di òkè dání. Wọ́n bá sábà bí tọ́ta òfin sí mi. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wá. Wọ́n tọ́ta ẹni wọ́n ti kàlà bùkún máa ń wá. Ọ̀rọ̀ títọ́ tọ́lá di òkè dání. Wọ́n bá sábà bí tọ́ta òfin sí mi. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wí. Ẹni tó ti kàlà bùkún máa ń wá. Ọ̀rọ̀ tí tọ́kọ́lá di òkè dání. Ọ̀rọ̀ tí tọ́kọ́lá di òkè dání. Ló fà sábà bí tọ́ka òfin sí mi. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wá. Ẹni tó ti kàlà bùkún máa ń wá. Ọ̀rọ̀ tí tọ́kọ́lá di òkè dání. Ló fà sábà bí tọ́ka òfin sí mi. Mo tún ti bẹ̀rẹ̀ àjíyá bí ibi ọdún. Lẹ́jọ́ra mo sì sá ní ìwọ̀n mọ̀ mi sí. Olórí ẹ̀sìn èyí táwọn ayé ń lò. Wọ́n tún fi ń kọ́gbọ̀n nínú ìṣẹ̀mí wọn. Kò ní rárá ìrọ̀rùn mẹ́ ló bá dé o. Kámúrí ìsẹ̀nù kákọ́ káwọn ayé kọ́gbọ́n. Ability ni ability la fi kún. Ability ni ability la fi kún. Tó fi ẹ̀kẹ́ mọ̀ kójú iṣẹ́ ní ibi ọdún. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wá. Ability lẹ́yìn ó ti kàlàbò kó máa ń wá. Agbára ti la fi kún. Ọ̀rọ̀ tí tó kálá di òkè dání. Ló bá sábà bí tọ́ka òfin sí mi. Ẹni tó bá ta ló sọ pé ọ̀kan lọ́mọ. Ó ná láti yò ẹni tí yóò dá ní. Ẹ̀kọ́ wò wọ́n náà irú ẹ̀dá tó jẹ́ o. Ẹ̀kọ́ wò wọ́n náà irú ẹ̀dá tó jẹ́. Tó máa jẹ́ kí n mọ̀ pé bàjẹ́ ọ̀kan lọ́mọ. Òun ló fẹ́ ṣe lórí ọ̀rọ̀ òtítọ́ o. Kẹ́mi àwọn sọ ìyẹn nígbà gbogbo. Àwọn ṣe yìí lọ́jà àwọn àfáwà o. Ẹni rí wọn fi ẹ̀mí àmàlò tán. Wọ́n ṣe bàjẹ́ àwọn òun àmọ́ o. Ọ̀kan lọ́mọ ò ní gbà o. Àìkà fún wọn yẹn ló sọ ẹ̀mí àjẹbí. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń yára àwọn àfáwà. Ẹni tó ti kàlà bùkún máa wá lórí òfin. Ọ̀rọ̀ tí tó dọ́là bí òkè dání. Ló fà sábà bí tọ́ka òfin sí mi. 60 by 120 o. Mo jìyà délé. Ọkọ̀ alájà o lórí ìdíra. Ẹni ọlọ́run náà tí ọlọ́run kọ̀ọ̀kan. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọ̀kan lọ́mọ. Àsọdọ̀rọ̀ kẹ́yà rẹ̀ ní ìdí. Ẹni rẹ̀ ló bá di òwò àṣàyè. Fowé alájì Álímì bàbá ní. Bàbá tó bí ní ohun bàbá lẹ́jọ́. Ká sọ̀rọ̀ òtítọ́ láì bẹ̀rù kọ̀ọ̀kan o. Ká dẹ̀ tún bọ̀wọ̀ fáwọn ẹni àpọ́nlé o. Ọ̀kan lọmọ máa wọ́n tọ́ta bá ń wí aláàbí o. Ẹni tó ti kàlà bùkù máa bá wá lẹ́jọ́. Ọ̀rọ̀ tí tọ́ka láti òkè dáná rí ọ̀rọ̀ tó bá sábà ní tọ́ka òfin sí mi. Àtọ́lá mọ́ òun múra ká ọ̀kan lọ́mọ. Àtọ́lá mọ́ òun múra ká dárí. Àtọ́lá mọ́ òun múra ká ọ̀kan lọ́mọ. Àtọ́lá mọ́ òun múra ká dárí. Àtọ́lá mọ́ òun múra ká ọ̀kan lọ́mọ. Àtọ́lá mọ́ òun múra ká ọ̀kan lọ́mọ. Àtọ́lá mọ́ òun múra ká dárí. Àtọ́lá mọ́ òun múra ká ọ̀kan lọ́mọ. Àtọ́lá mọ́ òun múra ká dárí. Wọ́n ṣàdúrà fún ẹni ọ̀kan lọ́mọ o. Wọ́n ṣàdúrà fún ẹni ọ̀kan lọ́mọ. Gbogbo ayé ló mọ̀ pé ní àdúrà ló jẹ́. Oníbà
Ọ̀nà lọ́sẹ̀ àmúni ẹ̀sẹ̀. Àkàdébàrè kiri òótọ́ ẹ wá. Ọkọ̀ alájà àyíkẹ́ òkú dírá. Ọ̀kan lọmọ sálẹ̀ ní ayé ń fẹ́. Ẹ̀mí kíkùn kálárì sí kí tó pa ò. Pẹ̀lú àlàáfíà fúnyàwó pẹ̀lú ọmọ. Àtọ́lámọ̀ òmùra kan kan lọ́mọ. Àtọ́lámọ̀ òmùra kan dárí. Ọ̀kan lọmọ kò ní bàjẹ́ láíláí. Ó dé ní bàjẹ́ láíláí. Ó ti wá dà fún ẹ. Ó dé ní bàjẹ́ láíláí. Lókè lókè lè máa lọ. Ó dé ní bàjẹ́ láíláí. Ó ní rí ìdààmú láyé. Ó dé ní bàjẹ́ láíláí. Pẹ̀lú aya àtọmọ. Ó dé ní bàjẹ́ láíláí. Ọ̀tọ̀ ní kò bàjẹ́ o. Ó dé ní bàjẹ́ láíláí. Kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ o, ní sùúrù ń jẹun lọ́wọ́ ní o. Ìyá ọ̀gá gbélé sí mọ́ ń bọ̀ mọ́ ń jẹun lọ́wọ́. Àwọn ẹni ọlọ́run títí ayé ni yóò máa bẹ. Ìsánú lè wúra máa yé ọ̀pọ̀lọpọ̀ ayé wáyé. Bàbá níbo ní tàwọn ẹni ọlọ́run ṣe jẹ́ wà láì yóò parẹ́ báyé. Wọ́n ti ní mò ń jẹun lọ́wọ́ ní o. Ayé ń gbádùn ẹ̀ ọ̀kan lọ́mọ, ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ìsánú lè wúra máa yé ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ògo àdàbí lọ́ọ̀kan lọ́mọ, ògo màríkà sí lọ́ọ̀kan lọ́mọ. Ìsánú lè wúra máa yé ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ògo sùnwọ̀n ọ̀kan lọ́mọ, ògo àdúró ọ̀kan lọ́mọ. Ìsánú lè wúra máa yé ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ọlọ́run máa jẹ́ kó kú o, ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ìsánú lè wúra máa yé ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Olójú òní táwọn àbá wa, ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ìsánú lè wúra máa yé ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Olójú òní táwọn àbá wa, ọ̀kan lọ́mọ ayé bárẹ̀. Ìsánú lè wúra máa yé Wọ́n rí kọ́lá mọ́. ẹgbẹ́ wa Yúsímádé. Yúsímádé. Ọ̀rọ̀ ló ń sọ lọ́wọ́. Wọ́n ń sọ lọ́mọ́. Ní sùúrù. Ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹ̀yin ògo Ìlọrin ẹni sùúrù. Jẹ́ ti rí okùn ńlá fi ń gbé tìta. Láti ìgbà tílẹ̀ tí wọ́n bá yẹn. Láti ìgbà tílẹ̀ tí wọ́n bá ẹ̀kọ́ lọ́hún ṣàánú ni. Ìnà ayé ò bàjẹ́ ó gbádùn. Ó sàn jọ ní táyé gbàgbé ẹ̀ lọ. In fact, ṣe mọ̀ bí àwọn ayé ṣe ní interest lórí ọ̀rọ̀ yìí tó ni. Kí ló dé? Ṣé bọ́bọ́ yìí nìkan ló wà nú ayé ni? Ẹ̀dẹ̀ ń da ọ̀rọ̀ ẹ̀wà ẹ̀kan ń dà wá ẹ̀kan ń dà wá. Kí ló dé? Wọ́n kò sí wàhálà. Ẹ wò ó.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. عسى تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أصبحنا ملك الله والحمد لله لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم إني أسألك خير عصر اليوم وخير ما بعده وأعوذ بك من شر عصر اليوم وشر ما بعده. ربي أعوذ بك من الكسل وسوء الكبر. ربي أعوذ بك من فتنة الدنيا وأصحاب القبر. سبحان ربك ربنا رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. àwọn ẹ̀tẹ̀ wọlé gbogbo inú mo kí brọ́dà mi Alhaji Marufudeen Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kú ọjọ́ ìbí tẹ́ ṣe lánàá, ẹ má bínú púpọ̀ kí n tó pò sí ọ̀nà yẹn pọ̀ ní kọ́lọ́n kó ṣàánú. Bízí ni Alhaji Marufudeen Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò ló ń yàn àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn lábẹ́òkúta ti wá. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nínú rédíò tí wọ́n ń dátọ́ lẹ́nu gbín. Tẹ́ bá fẹ́ gbọ́ ètò tẹ́lẹ̀ dálàṣẹ lọ gbọ́ nínú Paramount inú rédíò akílọ̀kọ̀ station wọn yẹn náà mo ti gbàgbé bàtà abẹ́òkúta ọlọ́run kó ṣàánú ó tó jẹ́ mẹ́ta. Alhaji Marufudeen ọlọ́run máa fi léṣe àṣemọ́ fún yín o, ọlọ́run jẹ́ ẹ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọláláwọláwọlá kò wọ́tá ilà bìlà rìlà azim ọlásùnkànmí you are welcome. Àfọlábí Kozim you are welcome. Olólùfẹ́ babalágége Aléwòye you are welcome. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé wọn náà mọ̀ kí Azeez Musiliudeen Adébáyọ̀ àtẹ̀mọ̀bíà Musiliudeen èdè ló jẹ mọ́ká àkúmọ̀ gbogbo ń jà là ń kí. Legacy I say to you are welcome. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé wọn mọ̀ kí ẹ má yẹ ká díẹ̀ sí pọ̀ ju lẹ́tà lọ. Ẹ mọ̀ pé kò fi bẹ́ẹ̀ mímí lára. Ọ̀gá ńlá you are welcome. Adam Ayinde you are welcome. Kudus àbí Maru Mustapha you are welcome. Ayinde Gold you are welcome. YK Yekin you are welcome. Gbogbo yín ni mo kí. Alhaji Maruf kí ló kọ rédíò station yẹn náà ẹ sọ fún mi, ẹ dárúkọ rédíò station yẹn fún mi kọlọmọ mi wà pẹ̀lú yín. Ẹ wo bí nítorí àsìkò ibi tí mo ń lọ léde fẹ́ jìnnà díẹ̀ mi dẹ̀ very much time because lẹ́ni mo ti ń travel. Mo ti fẹ́ gbéra kówé tó fẹ́ gbéra lẹ́ni mo ti ń travel. Èmi ò ní jẹ́ pé bí a kì í travel kí n má ṣe location mi o. Tí bá travel ẹ̀ máa rí location mi Alimọ́tù Ìyè oníbàjẹ́ fún ẹ ọmọ mi alálùbáríkà. Tá a bá travel a máa ṣe location wa. A máa sọ bí location tá a wà. A máa sọ ìlú tá a wà. Torí pé wọn wá mi l'Amẹ́ríkà mi ò pààyàn s'Amẹ́ríkà àdìyó. Wọ́n ní kò lè wá s'Amẹ́ríkà bàbá ńlá rọ. Òṣèlú mọ́ṣe ní Nàìjíríà ẹ rọra. Dr. Tọ́lá Tinubu àti BRF wọ́n ní kò lè wá s'Amẹ́ríkà ṣàparọ́ ni. Wọ́n ní kò lè lọ sí ìlú London. Wọ́n ní kò lè wọ̀lú Canada. Ọlọ́run mo bẹ̀ ẹ́ o, gbogbo àdánwò tó máa dé bá àwọn ọmọdọ́mọ mi tí wọ́n máa fi wá báǹdì mi. Ṣé tí rí mi ti wọnú ọ̀rọ̀
ọlọ́mọ kí ló dé gan náà ti fẹ́ wọnú ọ̀rọ̀ ṣé ti rí tí wọ́n bá rí ìfisì ẹni físà ó ti sàn o tó má fi lè báǹdì ẹ pé kó má wọ̀lú kan mọ́ àdánwò débẹ̀ nìyẹn o. ìyẹn kan tiẹ̀ pè mí ní dókítà wa ní Canada, mo ní Canada wèrè wa àbí wèrè ìṣèyìn ní Canada ò ní dókítà wa, dókítà alábẹ́rẹ́ wọn ní wà ní Canada, mo ní Canada ò ló wà. mo ní ẹni tí Amẹ́ríkà bá ti báǹdì kò lè wọ Canada, ẹni tí UK bá ti báǹdì kò lè wọ Amẹ́ríkà. ohun gbogbo lọ́wọ́ orí ni àti ojú kòkòrò ló bá yé bo dókítà jẹ, so that but ìwọ tó ń dààmú ara ẹ kiri dókítà ní òṣèlú location, èmi máa travel lémi máa tó fly máa ṣó ara mi nínú plane tí bá tún dèrò tí mò ń lọ máa ní ọ̀kan lọ́mọ welcome to Nigeria tí wàá dèrò tí mo lọ máa ní ọ̀kan lọ́mọ welcome to Toronto, ọ̀kan lọ́mọ welcome to mi lọ Libya o ọ̀kan lọ́mọ welcome to France lọ́dọ̀ Legacy, ọ̀kan lọ́mọ welcome to UK. àwa máa ṣó òbí tá a wà àwa ò ní parọ́, so that kò sí kan tó bá tó wọn fi lè ṣó òbí tí wọ́n wà torí wọ́n ti lé wọn káàkiri. ṣùgbọ́n ìwọ tó sọ pé Canada pẹ̀lú wa torí ibi tó ti kíjímọ̀ láàárọ̀ ìyẹn bí tí Fúlàní ibi tó ti kíjímọ̀ láàárọ̀ ìyẹn àsìkò tó ń kíjímọ̀ tiẹ̀ yẹn kò ní àsìkò táwa ń kíjímọ̀ ní Canada and America we are using the same time. Canada ti àwa táwa níbí by New York, Maryland, Washington àti Canada we are using the same time, and then now a ṣì wà ní quarter ẹ̀tìrí a wà ní quarter to 12 la wà báyìí àti kíjímọ̀ ti wà rárá, so that àwọn tó bá ti kíjímọ̀ ti wọn àwọn Nàìjíríà, àwọn bíi Arab country, àwọn bíi Dubai àwọn ti kíjímọ̀, àwọn Saudi wọn ti kíjímọ̀ ti wọn, so àjímọ̀ tó ń pòun kí yẹn ẹ má pè ní Canada kọ́ ló wà, sọdọ̀ àwọn olómọ tó ń bọ̀ àkébẹ́yà Ghana ló wà ní àkómọ̀ aláàtì ẹ̀nìyẹn tí ẹ ṣóbi tó wà ká tó bẹ̀ gba petition síbẹ̀ kan tó tilẹ̀kùn mọ́ ẹ. ẹ wo a ní pé kí ni mo ṣe báyìí, kí ilẹ̀ ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣe o, a ní kí ilẹ̀ ẹ̀ṣẹ̀ òun ta ló mo ṣe o, ta ni mo. adáfún ẹja rẹ Ọlásùnkànmí a wà ní 11:55 ní Toronto báyìí, ẹ̀hún náà ní 11 àwa ní 11:55 làwà mí báyìí náà l'Amẹ́ríkà o. adá fún ìjà àwọn ti Toronto nìyẹn. a ní kílẹ̀ ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ o, kílẹ̀ ẹ̀ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ o, tó fi jọ́ kan lọ́mọ ẹgbẹ́ mi kọlù kílẹ̀ ẹ̀ṣẹ̀ mi. ẹ wo Ọlọ́run tó ti pa wá lẹ́rìn kò ní pa wá lẹ́kún, ọ̀tá wa ló ní ìbànújẹ́, àwọn lẹ́ni ìbànújẹ́. now program tèmi yìí kò ní pẹ́ púpọ̀, tọ́pìkì mi lénìí ni wípé Alifulani, Bunu Fulani, Abu Fulani, Sauji Fulani, Látọ́mú Fulani, Maria Fulani, Bunu Fulani, Alifulani bimana Fulani. onítúmọ̀ ẹ̀ Alifulani ta ló ń parọ́, number 1. ẹlẹ́ẹ̀kejì ikú wo ló pa Mọ̀dínà. wà á rí pé mò ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ Alifulani mò ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ pé ikú wo ló pa Mọ̀dínà. a fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn torí pé mo gbọ́ voice tí woman kan bá mi sọ̀rọ̀ pé ikú tó pa Mọ̀dínà, a fẹ́ mọ ikú tó pa Mọ̀dínà. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ta ló jẹ mọ́tò kájú ẹ̀, nǹkan mẹ́ta ta fẹ́ tírìtì nìyẹn. ta ló jẹ mọ́tò kájú ẹ̀ lóyún kí wọ́n béèrè o. ṣùgbọ́n lórí kéèsì tá à ń bá bọ̀ káwọn ẹ̀mọ́ òkè bí a ti dàìkọ́ àbá ti divert ṣẹ́dí kéèsì Nasirudeen 2.4 million àti ọ̀rọ̀ hajj. mo ti sọ fún yín ní jẹjọ pé analysis ti pin lórí yẹn, and then ohun tá a expect lọ́dọ̀ Fúlàní ààrí, sọdọ̀ ohun tá a expect ni pé kó gbé ọmọ tó jẹ 2.4 million jáde, and then kó dẹ̀ sọ ọmọ tó jẹ mọ́kà, but àti pé kò sọ̀rọ̀ ń bẹ̀, àti gbogbo àwọn speaker ẹ̀ náà tó gbéṣẹ́ fún kò sẹ́ni tó rọ̀rọ̀ yẹn defend, so that now
lórí ọ̀rọ̀ yẹn ẹ má yẹ ká máa pariwo lórí ọ̀rọ̀ yẹn mọ́. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo fi dá gbogbo àgbáyé lójú tó ń wò mí pé àmàgbà justice fún Nasir. Ẹ má wọrí, ó lè pẹ́ o, ó lè yà o, àmọ́ pé ọmọ yìí ò ní gba justice, wàhálà máa gba justice. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi, mo dẹ̀ búra wo tó ti máa kí Jímọ̀ lágbàá láàyè wọ́n máa invite Fúlàní. Àwọn tó ní bá invite ẹ̀ sí mi lè sọ ó, ìjọba bẹ́ẹ̀ invite àmọ́ pé wọ́n ní invite Fúlàní, wọ́n máa invite ẹ̀. So investigation ti ń lọ lórí yẹn lọ́wọ́, so that ìyẹn ẹ jẹ́ ká ti ra pen díẹ̀, ẹ jẹ́ àtúbọ̀ sórí chapter mi, ẹ jẹ́ àbọ̀ sórí chapter mi. Ṣùgbọ́n ká tó lọ sórí chapter mi, fáwọn tó ń wò pé ọ̀kan lọmọ kí ló dé gan náà, ṣé o fẹ́ já Fúlàní wálẹ̀ ni? Jẹ́ kí n sọ kíni kan fún yín, ẹnìkan ò lè já ẹnìkan wálẹ̀, ẹnìkan ò lè já ẹnìkan wálẹ̀. Ṣẹ̀dẹ̀ lílé ayé tá a wà yìí, gbogbo tá à ń sọ yìí náà kò ní Gànámù ò lè tán nínú ayé. Ẹ gbọ́, ẹni tó gbọ́n ló mẹ́ni tó gbọ́n, òmùgọ̀ ò dára wọn mọ̀, àwọn òmùgọ̀ ò dára wọn mọ̀ fáwọn ọgọ̀. Tó bá sọ fẹ́ni tó gọ̀ kó gọ̀ á tún máa fi bẹ́ẹ̀ fa wàhálà ní, so that ẹnìkan ò lè jẹ́ ẹnìkan wálẹ̀. But ihun tí a fẹ́ try alájẹ́ kó yé àwọn èèyàn ni wípé ojú tán fi ń wo àwọn àáfàá pé gbogbo àáfàá ló ní jìbìtì, gbogbo akọ. Gbogbo àáfàá kọ́ ló ní jìbìtì. Tí a bá lọ wò ó, kí ló fún Ṣèkíyù ní followers nígbà tó bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó fẹ́ máa treat àwọn àáfàá tó ń lù àwọn èèyàn jìbìtì, which is àwa náà support. A faramọ́ pé àáfàá máa lòyàn ní jìbìtì, so that ó bẹ̀rẹ̀ ìgbà yẹn pé gbogbo àwọn àáfàá ó wá dájú kọ Ìlọrin. Nígbà tó dájú kọ Ìlọrin, torí pé kò dàrú pé Ìlọrin ló produce àáfàá jù nílẹ̀ Yorùbá, Ìlọrin ló produce àáfàá jù ní gbogbo ilẹ̀ Yorùbá, so that ó dájú kọ Ìlọrin. Ṣẹ̀dẹ̀ rí àwọn kankan wà ní Ìlọrin láyé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó já sí pé lénìí wọ́n ti dá lúrú papọ̀ mọ́ Ṣàpà. Láyé ìjọ́hun gbogbo wa la bọ̀wọ̀ fún àwọn àáfàá Ìlọrin, a máa respect àwọn àáfàá Ìlọrin. Ṣùgbọ́n nísìn ẹ rí pé kò fi bẹ́ẹ̀ sí respect fún àwọn àáfàá Ìlọrin mọ́. Kí ló fà á? Ẹ máa gbọ́ lénìí. Nínú tó fà á lákọ̀ọ́kọ́ ni wípé àwọn bàbá àjọhun tó ń jẹ́ àwọn bàbá Ìlọrin, wọ́n ní nǹkan méjì nílọrin tó jẹ́ pé nǹkan méjì tí wọ́n ní ńlọrin yẹn lénìí àwọn ọ̀dọ́ kan wọ́n ti fẹ́ ba méjèèjì jẹ́ mọ́ Ìlọrin lọ́wọ́. Ló fà á táwọn ògo Ìlọrin náà fi dìde pé ẹ ní bàlúwa jẹ́. Ṣé tí ògo Ìlọrin tẹ rí ẹ, mo mọ̀ ìpínlẹ̀ mo dẹ̀ mọ́ kí ìfògo Ìlọrin lórí tó dá sílẹ̀. Ẹni tó ń pariwo pé àwọn àfáà Ìlọrin, àwọn àfáà Ìlọrin, àwọn àfáà Ìlọrin, ilé àfáà Ìlọrin, ilé àwọn àfáà Ìlọrin, àwọn Ìlọrin dìde pé má kó gbogbo wa pọ̀, àwọn aláburú inú wa ni kó máa sọ̀rọ̀ wọn, kó dẹ̀ mẹ́yìn tó dájú wa. Ṣùgbọ́n tó bá ń kó gbogbo wa pọ̀, àwọn tí wọ́n lu jìbìtì náà bàbá wa, tó bá ń fojú ní jìbìtì wọn, tó fi ń bú ọba wa, tó ń bú mọ́mú wa, tó ń bú Sheikh Adam, nígbà fún ẹ. Ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ lórí ẹni tó bá ń lu jìbìtì láàárín àwọn ọmọ Ìlọrin bá láìfi, àwọn gan wá kóra wọn jọ wípé ẹni tí bá ń forúkọ Ìlọrin lu jìbìtì o, àwọn gan títán láti gbógun tì. Ó wà lára mọ́kìfògo Ìlọrin, wallahi ta'ala. Inú mọ́kìfògo Ìlọrin ni wípé gbogbo ẹni tó bá ń lu jìbìtì inú àwọn ọmọ Ìlọrin níjà àfà àwọn náà nígbà. Sọ́dà tọ́rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ sìn tí Ọlọ́run padà wá ní pé ewé jìbìtì ó padà já mọ́ Àlìfùlání lọ́wọ́ tó dẹ̀ jẹ́ ọmọ Ìlọrin, dandan ní ká fi ran ayé pé eléyìí oníjìbìtì ni. So that àkọ́kọ́ ni pé gbogbo àwọn bàbá yẹn láyé ijọ́ sí tó já sí pé gbogbo àwọn bàbá yẹn Ọlọ́run fún wọn ní àwíṣẹ́ wọn dẹ̀ ń lu jìbìtì. Wọ́n ń lu jìbìtì. Gbogbo àwọn bàbá ijọ́ sí ni o, tó ń ṣiṣẹ́ sílẹ̀ tẹ́yìn ọmọ ìsìn yìí ń jẹ, tẹ́ ẹ̀ mọ ìhun tẹ́ ń jẹ́ ńlọrin. Táwọn ọ̀dọ́ kan wá dé tó fẹ́ máa bà lọ́rin lórúkọ jẹ́, òpònú mi àti wá tan kámẹ́rà sójú, ọ̀rọ̀ Olúwa ní o, ẹ má dá sí i. Ṣé ẹ mọ̀ pé Ìlọrin ló produce àfáàjù, ẹ̀sìn làwọn protect lára Ìlọrin. Ló jẹ́ pé ọjọ́ tí wọ́n dájú kọ Ìlọrin pẹ̀lú ìjà tó fẹ́ bà lọ́rin lórúkọ jẹ́, àwa dúró pé gbogbo àfáà Ìlọrin kọ́ ló ní jìbìtì o.
àwa dúpẹ́ gbogbo àfáà lọ ní kọ́ ló ní jìbìtì. Ìlú kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Amẹ́ríkà làwa ń gbé yìí ń sìn, àìmọye mùsùlùmí lájọ ń ṣe ní mọ́ṣáláṣí tá àjọ wá láti ìlú kan náà. Innamal mu'minina ikhwa. Òpònú èèyàn lè máa ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Olúwa ni, ó gọ̀ láàkáyé, ó kúrú láàkáyé ló ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Olúwa ni, ẹ má bá wa dá sí. Ẹ ti ń kọ́ àbùkù bá ìsìláàmù, gbogbo àwọn àfáà láti máa ojú kankan náà wo. So that afáàdẹ̀ làwa tábà ti ẹ̀jókòó tì, à ń láti mọ̀ pé eléyìí òdodo ni, eléyìí irọ́ ni. So that ẹlẹ́ẹ̀kejì inú tó sọnù lára àwọn bàbá ajọ́sí nílọrin lénìí táàrí mọ́ ni wípé gbogbo àwọn bàbá yẹn nílọrin lánàá àwíṣẹ́ ń bẹ lórí àwọn tó bá bẹ lọ́wọ́n bá àdúrà ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n lénìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfáà nílọrin kò bẹ lọ́wọ́n àdúrà mọ́, kò wá àdúrà mọ́. Ihun tí ò sọnù ló ń wá kiri nítorí àti jẹ́ èèyàn. Ihun tí ò sọnù ló ń wá kiri. Ọjọ́ tí a ti gbọ́ wá sí pé tó jẹ́ èèyàn wàá jẹ́ èèyàn. Ọ̀tá ti gbọ́ wá sí báyìí ló ti bá yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ jẹ́ nílọrin, ló ti ń wá èèyàn tó máa jẹ́ kiri. Ṣé òpònú ààrẹ àfáà tó sọ pé tó bá máa jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn kó jẹ́ èèyàn, ṣọ́nù kó lọ gé sọ́bẹ̀ ni? Àfáà tó sọ pé kó tó jẹ́ èèyàn wàá jẹ́ èèyàn, ṣó ní kó gé wọn sọ́bẹ̀ ni àbó ní kó máa wórí èèyàn kiri? Ṣùgbọ́n torí pé àwọn náà ò là nígbà náà hàn là, ṣùgbọ́n torí pé àwa súnmọ́ wọn ń gbà yẹn, a mọ̀ wípé èèyàn tó fẹ́ jẹ kó tó jẹ́yàn ni pé kò sí bó ti fẹ́ jẹ́yàn láyé, ara èèyàn náà ni wàá ti jẹ́yàn. A mọ̀ pé máa ń ná ọ̀rọ̀ wọn nìyẹn pé ara èèyàn náà ni wàá tẹ̀ mọ́lẹ̀ kó kí wọn náà tó di nǹkan nínú ayé. Ṣùgbọ́n wọ́n ní àìsọ̀rọ̀ yanran ló pa baálẹ̀ kínní kan. You understand? So that lénìí tábàárà ọmọ Ìlọrin tó wáyé pé ó wá fẹ́ máa bà Ìlọrin lójú jẹ́, àwa máa sọ fún yín o pé ẹ wá ń bí ẹ̀sìn ló jẹ́ wá lógún o. O ò lè torí pé ojú ọmọ Ìlọrin kó máa wá bà Islam lójú jẹ́. Pàápàá jùlọ tó bá ti ń sọ̀rọ̀ Ìlọrin, ìwọ òpònú ọmọ tó ń sọ̀rọ̀ yẹn, Álímì wà ní orúkọ tiẹ̀ ni. Èwo nu yín ló máa jí láàárọ̀ tí ò ní forí padà fún Álímì? Ẹ̀gọ̀, ìwọ ọmọ òpònú kékeré tó ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọmọ Ìlọrin, ọ̀rọ̀ Ìlọrin, orí ẹ̀ ti dàrú lọ́rùn ẹ̀. Tí ó mọ̀ pé ilé Álímì náà ti ń jẹ ẹ́míà ni. Tí bá bí dá nínú yín kó lọ fi ẹ́míà sínú orúkọ ẹ̀. Àbí tó bá bí dá nínú yín kó lọ fi Álímì sínú orúkọ ẹ̀. Wa anna ibnu Alim wa anna ẹ́míà. Àfáà kan iná ọmọ lórí ọ̀kan lọ́mọ má máa sọ bẹ́ẹ̀ mọ́ náà, nǹkan tó máa bí mi ni mo ní àdàpọ̀ Álímì ni mí lóòótọ́ tí mo pa ọmọ Álímì ni mí, ilé Álímì lọ ti ń jẹ ẹ́míà, ìwọ fi ẹ́míà síwájú orúkọ ẹ̀. So that biduni tawilul waqti ká má fàsìkò gùn. Now ẹni tọ́rọ̀ bá wá yé kí n tó máa wá lọ, òun ni wípé ṣé ti rí ọ̀rọ̀ Alifulani tá ń treat lọ́wọ́lọ́wọ́, tó bá nínú ẹ̀dá tọ́lọ́hun ò ní kó mọ ìyá rẹ̀, Fulani jẹ́ number one. Fulani jẹ́ number one. Torí pé tí a bá kọ́kọ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórí mídíà, orí Fulani ló ti bẹ̀rẹ̀. Àwísù Alájì, you are welcome. Orí Fulani ni gbogbo ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lórí social media. Wàhálà bẹ̀rẹ̀ látorí show me your mosque, show me your mosque, show me your mosque. Kó tó wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí lọ tọwọ́ bọ̀gbọ̀n àwọn àfáà lójú. Àwa dìde ńgbà náà. Ajé tọ́lọ́wọ́n wa. A gbìyànjú. Àwa dáàbò bo orúkọ Fulani lè tó pọ̀. Ṣùgbọ́n in fact Fulani ò bẹ̀rù Ọlọ́run bó ṣe lè kó mọ̀. Wallahi ta'ala Fulani ò ní bẹ̀rù Ọlọ́run. Tó bá ní bẹ̀rù Ọlọ́run ni, ìwọ fún ara ẹ ló sọ̀rọ̀ pẹ́jọ́ tó ju ogun lè. Àwọn mẹ́ta kan lọ́lọ́run ní kó dúró. Ó dárúkọ Bàbá Mbàrígà, ó dárúkọ Kájú ẹ̀. Nígbà tó dórí orúkọ tèmi, ó ṣe tàkíìdì orúkọ mi. Ó ní ọ̀kan lọ́mọ ẹ́míà, ó dúró. Ó wá sọ gbólóhùn kan, ó ní ọ̀kan lọ́mọ dúró débi pé ikú tó bá fẹ́ pa ẹ́, ọ̀kan lọ́mọ ní kó pa òun. Fulani, èèyàn tó bá lè fi ẹ̀mí ẹ̀ lẹ́ nítorí tiẹ̀. Tó lẹ́kì wọ́n náà dẹ̀ tó pé ikú mẹ́ta, ẹja mẹ́ta,
èèyàn mẹ́ta wà tá a gbọ́dọ̀ gbàgbé. Ó nínú èèyàn mẹ́ta tá a gbọ́dọ̀ gbàgbé, gbogbo ẹni bá ṣe sábà bí aburú tó bá kàn ẹ́ láyé ó gbọ́dọ̀ gbàgbé onítọ̀hún. Ó ní ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni bá yẹra ọ̀rẹ́ tó wá yẹra ń jọ́ tó àdánwò dé, ó ní àgbọ́dọ̀ gbàgbé ẹ̀. Gbogbo ẹni bá wá dúró tíyàn lásìkò ìṣòro, ìwọ ló sọ pé àgbọ́dọ̀ gbàgbé ẹ̀. Ìwọ ti wá gbàgbé ní Fùlàní ọdún wo sọ́dún wo? Ọdún wo sọ́dún wo? Kò má ti pọ̀dún mẹ́rin, kò ti pọ̀dún márùn-ún bó tá à ń sọ yìí. Ẹni tó wá ṣe sábà bí aburú tiẹ̀, tó yẹ pé sábà bí aburú tó ṣe sínú ayé ẹ táyé máa fi parẹ́, àárẹ̀ tó ń bẹ lára ẹ ò lè rí ìwòsàn ẹ mọ́, òun ni sábà bí kú ẹ ọjọ́ kú bá pé. Gbogbo èèyàn ló máa kó kullu nafsin sa'iqatul maut. Ṣùgbọ́n láàrin èmi àti bàbá Bariga, ó mọ̀ pé àìsàn tó ń ṣe ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹni tó fa sábà bí ẹ̀ wèrè yẹn ló fà. Jẹ́ pé òun lòun gbogbo gbèsè ayé ẹ lé lórí. Ẹni wá ṣerú ẹ̀ fún ẹ, Ustaz Jamiu Adégúnwà, you are welcome, ala wasala. Ẹni tó wá ṣerú ẹ̀ fún ẹ, tó wá ṣe aburú yẹn fún ẹ, tó dẹ́ àrídẹ́ gbọ́dọ̀ gbàgbé ní sábà bí aburú ẹ, tó wá dọ̀rẹ́ tiẹ̀ lójijì. Àwa tọ́lọ́run wá lò ní sábà bí oríire láti yọ ẹni jọ́ ṣòro, ó kìí jẹ́ ká gbà wípé ọ̀kan lọ́mọ burú ẹni burú mọ̀. Ṣé ti rí àsọjù ọ̀rọ̀ ni kò sọ fún pé ọ̀kan lọ́mọ burú, wàláhì mọ̀ kí mo burú torógún ilé wa ni wèrè á sí ni. Kí ni mo pè é? Wèrè á sí ni, wọ́n burú ńlé wa, bàbá tó bí mi burú, gbogbo àná là burú. Ókè, kí ká wá gbà wípé ọ̀kan lọ́mọ burú ló ṣe ń bàjá, ṣé kájú ẹ̀ náà burú? Ṣé kájú ẹ̀ náà ni ó burú ni? Aburú ni kájú ẹ̀ ṣe fún ẹ. Aburú ni bàbá Bariga ṣe fún ẹ. Ustaz Jamiu kò ní bàjẹ́, Àwésù kò ní bàjẹ́. Àwa tọ́lọ́run wá lò ń sábà bí ẹ Fùlàní, àwa la wá dá láburú lénìí. Kò sí wàhálà o. Ṣùgbọ́n kíní kan tí fẹ́ kó wá mọ̀ ni wípé ọjọ́ tójú ogun le yẹn, jẹ́ pé òòrí ẹlòmíì tọ́lọ́run lè lò ń sábà bí láti yọ ẹ́ lójú ogun yẹn ju àwa yẹn lọ, pàápàá jùlọ èmi lénìí tọ́lọ́run wá ní pé o ti rí ìtúsílẹ̀ níwọ̀nba, tó ẹ́ pàwọn yẹn ló wá fi dájú ogun kọ. Èmi wá jẹ́ kó mọ̀ wípé mi ò ní ṣe àbòsí ẹ̀, wallahi tallahi summa billahi la ilaha illa huwa. Mi ò dẹ̀ ní pa irọ́ mọ́ ẹ, summa billahi, tí bá parọ́ mọ́ ẹ lahanatullahi alal kasibin. Ṣùgbọ́n màá jẹ́ kó mọ̀ wípé ogun tí mo jà lé ẹ lórí, tí mo fi jàjà ṣẹ́gun, ogun tí mo jà lórí gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tọ́lọ́run fún mi láṣeyọrí, torí pé fẹ́ni tó bá ronú ìgbà náà yóò mọ̀ wípé Ọlọ́run lò mí ní sábàbí láti dẹ́kun àìmọye aburú tó fẹ́ ṣe ìsìlámù ilẹ̀ Yorùbá. Àtẹ̀síkúrù ó gbàgbé ní Fùlàní. Níjọ́ tí àwọn kèfèrí dìde, tí Saheed máa gbé kèfèrí wá sórí social media, tí kèfèrí dẹ̀ máa halẹ̀ mọ́ àwọn mùsùlùmí, tí ó dẹ̀ sì máa bá lápò àfáà tó lè fèsì kèfèrí yẹn, tí kò sì máa bá lápò àwọn àfáà tó lè fèsì ẹ̀. Tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọrún yín báyìí náà lẹ ti ṣàṣepamọ́ aburú, lẹ ti lọ tọrọ ọlẹ̀, lẹ ti lọ tọrọ owó lọ́wọ́ kèfèrí ilẹ̀ tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀, tí kèfèrí yẹn máa kì pọ̀rípọ̀rí gbogbo àwọn àfáà lọ ni. Fùlàní, èmi mà lọ́lọ́run ní kí n jáde tán pé tó bá máa dogun kó dogun, tó bá máa jẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀. Bí kèfèrí náà ṣe tó gbéná sórí, mo sọ iná orí ẹ̀, mo ní kò gbọdọ̀ dá sọ́rọ̀ ìsìlámù láyé, mo pa láṣẹ ni, mi ìdálábà, mo pa láṣẹ fún ni pé tó bá tún dá sí ọ̀rọ̀ ìsìlámù lórí social media, ó máa di ẹni ẹ̀sìn, ó máa dẹni ìgbàgbé. Tọ́lọ́run bá wá fún mi lógun yẹn jà, tí mo wá ja ogun yẹn lájàyè, ẹni tó wá tún jẹ́ aláburú tí ń bá ìsìlámù lórúkọ jẹ́, tí mo wá fèsì ẹ̀, ṣé o mọ adúrú kan tí wọ́n ṣe lórí fámílì mi? Ṣé o mọ adúrú kan tí wọ́n ṣe lórí fámílì mi? Tí mo wá fi gbogbo ara ja ogun yẹn láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan. Jẹ́ pé àsìkò tí mo fi ń ṣe prógámù lọ́wọ́lọ́wọ́, gbogbo àsìkò tí mo fi ń ṣe prógámù láyé mi, mo náwó ni. Torí àsìkò tí ẹ máa fi méèkì owó ni mo tún fi ṣe prógámù. Bọ́lọ́run bá wá fún mi ní àjàyè iṣẹ́ yẹn tán, àjàyè ogun yẹn,
tẹ́ pé ìwọ Fúlàní ló wá kù tẹ́ pé ó fẹ́ dájú kó ogun kọ mí Fúlàní máa tún jáwọ́ náà mọ ogun wọn bí yàrá ìyá ẹ̀dá máa jẹ́ ẹ̀mọ ogun mi dẹ̀ nípa rọ́mọ ẹ̀. inú ẹ̀bùn tọ́lọ́run fún mi tí mo fi ṣẹ́gun àkọ́kọ́ náà ni pé mo máa ń gbá research wọ́n ṣe ń pè mí ní FBI. Number 2, ibi táwọn òrónú dé ní àṣepamọ́ wọn lọ́lọ́run máa ń tú sí mi lọ́wọ́ ló fà á ló dá sí pé gbogbo bí a ṣe jagun yẹn tó Ọlọ́run ò ní kí wọ́n rí nǹkan kan sọ nípa àṣírí tèmi torí pé èmi ò ṣe aburú ṣùgbọ́n gbogbo aburú táwọn ti ṣe àti tí ìyá wọn ṣe tí bàbá wọn ti ṣe gbogbo ẹ̀ láyé gbọ́. Fúlàní èmi wá ja ogun yẹn lájàyè ọ̀rọ̀ yẹn ò yàtọ̀ sí gbogbo ẹni bá lọ wo fíìmù jagunjagun ọ̀rọ̀ tá à ń sọ yìí kò yàtọ̀ sẹ́ni tó bá wo fíìmù jagunjagun ìhun tí Fẹ́mi Adébáyọ̀ tó ṣe fún Lateef Ọládìméjì tí Fẹ́mi Adébáyọ̀ ó mọ̀ọ́mọ̀ rán Lateef Ọládìméjì pé kó lọ ja ogun lógun tó mọ̀ kó máa tán sójú ogun yẹn Lateef Ọládìméjì wá ja ogun yẹn ó wá ja ogun yẹn lájàyè Fẹ́mi Adébáyọ̀ ló tún wá fẹ́ dájú ogun kọ ẹ dákun ohun tó lè mú Fẹ́mi Adébáyọ̀ dájú ogun kọ Lateef lẹ́ni tó rán iṣẹ́ Fúlàní ìwọ náà wá fẹ́ dájú ogun kọ mi màá tún já ìwọ náà mọ ogun màá fún ẹ ní síples Fúlàní màá fún ẹ ní sípò wàá sùn tì torí pé ò tí ì rí nǹkan kan ò tí ì rí nǹkan kan ó gbọ́ ò tí ì rí nǹkan kan rárá àdàbí tí bá ṣe àbòsí ẹ lókù àdàbí tí bá ṣe àbòsí ẹ lókù àdàbí tí bá dẹ̀ parọ́ mọ́ ẹ mo tún wá pè ẹ́ fún ara mi lẹ́yìn ìgbà tí bàbá ń Bariga gbìyànjú pé kí wàhálà tán láàrin wa tí Àfà Làbíbù pè mí tí gbogbo èèyàn pè mí mo wá pè ẹ́ voice yẹn ni mo release láàárọ̀ yìí mo tún wá pè ẹ́ fún ara mi pé Alifulani ṣó ti rí ọ̀rọ̀ èmi àti Saheed Shittu mo mọ̀ pé kò lè rọrùn fún ẹ o ṣùgbọ́n ọ̀rá pa àwa méjèèjì tì fi wálẹ̀ ṣé kí ní nǹkan tó ń ṣe láàrin àti Saheed Shittu gbogbo ẹni bá dá sí ó máa fọmọ ẹ̀dí ó máa fi ìyàwó ẹ̀dí wàláì tàláì gbogbo ẹni bá dá sọ̀rọ̀ èmi àti Saheed Shittu ó máa fi ọmọ ẹ̀dí ó máa fi aya ẹ̀dí ó máa fi iṣẹ́ ẹ̀dí ó máa fámìlì ẹ̀dí tó pé Saheed Shittu kò ń retí kó bá tìyàn jẹ láàbọ̀ Saheed Shittu máa ń retí àti bá tìyàn jẹ pátápátá ni tí màá ní pé fún ara Ọlọ́run fún ara ẹ̀ yọ mí lọ́wọ́ ẹ̀ Saheed Shittu kó fìbọn ká mi mọ́lé náà nítorí tiẹ̀ yìí Fúlàní tó bá gbọ́n ti pọ̀ tá mi ń kọ́ tó bá pọ̀ Ọlọ́run fi mí gà lábàá rẹ̀ fún àìrò Sunday Èkó tí mo wá náà pé òun ló ní kó wá àtáàkì mi kó tó pé àwọn tó wá àtáàkì mi ẹsẹ̀ ìdígbére gbóbì lẹ́ni yẹn wá tí ó ti wà dé sí so that gbogbo ẹni báwọn kó òun ṣe tán láti fi fámílì òun ṣòfò fìyàwó òun ṣòfò fọ́mọ òun ṣòfò ní kó wá dá sọ̀rọ̀ ìrìn àti Saheed Shittu torí pé ihun tá a béèrè lọ́wọ́ ẹ yé bú àwọn àgbàlagbà mọ́ lótorí ẹ̀rọ àti pé ó fẹ́ bá mi lórúkọ jẹ́ ó fẹ́ bá ìyàwó mi lórúkọ jẹ́ ó fẹ́ bá fámìlì lórúkọ jẹ́ kí wọ́n dákẹ́ kí n máa wẹ̀ tùdínú kàmọ́ ń tù dáanu ni ìyá pé gbogbo ẹni tó bá ní òun fẹ́ dá sọ̀rọ̀ ìmọ̀ Saheed Shittu gbogbo ẹni bá fẹ́ dá sí a máa wọ́ fámìlì ẹ̀ mọ́ o a máa wọ́ fámìlì ẹ̀ máa ló dá pé mo ráyọ̀ Ọlárewájú mo ráyọ̀ ìyàwó Fúlàní prepare for shock èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Mọ́ráyọ̀ prepare for shock ihun tó lè mú mi pé Fúlàní pé ihun tó lè mú mi pé Fúlàní pé ihun tí Saheed ń ṣe òun rí o tábà lè pa àwọn ọkùnrin ń bára wa fà kí ló kàn ìyàwó wa ń bẹ̀ ṣùgbọ́n òun lè máa mú ìyàwó òun lè máa mú mọ́ òun lè máa fojú egbò ẹni tí ó ń dùn kó máa fi gígùn ìwọ ló mẹ́ni tí ò tí ì bímọ tẹ́ pé èyí tí wọ́n náà dẹ̀ gbé sílé dákun èyí tí wọ́n náà gbé sílé Fúlàní ṣé ó lè gbà kíyàn fi irú ẹ̀ bú èyí tí wọ́n náà gbé sílé àbúrò ká tọwọ́ bọ̀ ọ̀rọ̀ tí ẹ ń bọ̀ ń bẹ̀ Mọ́ráyọ̀ wash out ṣó fẹ́ ká tọwọ́ bọ̀ ká béèrè bàbá Mubarak
ká béèrè bàbá Mubarak ṣé ká béèrè bàbá Mubarak ká wọnú ẹ̀ so that ihun tó fi lè mú ọkọ ẹ máa lọ darapọ̀ mọ́ àwọn tó ń ba àwọn ìdílé kan lórúkọ jẹ́ ìdílé tí náà ní nísinmi o Mọ́ráyọ̀ ìdílé tí náà ní nísinmi torí pé mo pe ọkọ ẹ mo bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí Fúlàní step away má dá sọ́rọ̀ ìmọ̀ àti Saheed Fẹ́mi àti Saheed lẹ̀ àwọn tó ní fún nǹkan tó ní èkánná gan tó náà fẹ́ dá sọ́rọ̀ ìmọ̀ àti Saheed wọ́n dẹni ìgbàgbé wọn àwọn gan sá lọ mo tún pè sí àkíyèsí Fúlàní ihun tó gbé dání ṣé èsì ẹ̀ èmi ò tẹ́lẹ̀ bí mi ṣe wà yìí kíyàn máa tọrẹ àánú mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n mi ò lè máa ṣe program pé à ń ṣe sẹ̀bílù nàìjíríà àwọn wà lẹ́nu tó ń sponsor program ẹ̀ táwọn tó ń ṣàánú àwọn tó nídìí àánú lórí program ẹ̀ kájú ẹ̀ ń ṣàánú àwọn tó nídìí àánú lórí program ẹ̀ bàbá Bàrígà ń ṣàánú àwọn tó nídìí àánú lórí program ẹ̀ àwa tá a bá ń ṣàánú ẹ̀ lọ́wọ́ ìwòbó fẹ́ gbógun tì àwa fẹ́ gbógun tì ṣó ti rí ihun tí mo sọ fún ẹ nínú voice yẹn tó ní pé o ò ní gbọ́ yẹn ẹni tó bá wá ní pé kó o gbọ́ o ò ní ṣoríire Fúlàní jẹ́ ká jọ máa play lọ́bẹ̀ ṣé bí wọ́n nìkan ló náyà nà kí ìwọ ló ń ṣòfà dán ìwọ ló ń lo gbáǹkó ó máa sú ẹ Fúlàní ìwọ náà ọmọjọ́ tó ń sunkún pé tó fẹ́ kú ni Fúlàní ohun tó máa pa ìlàjọ wà lẹ́nu ẹ̀ yìí pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run tó bá kú Fúlàní a máa ṣe give away níjọ́ tó bá kú àmọ́ ṣé pé fún yàrá ìyá ẹ̀ a máa ṣe give away níjọ́ tó bá kú torí pé wọ́ fún ara ẹ̀ ló fa wàhálà a pè ẹ́ one-on-one Fúlàní step is ṣé wọ́n nìkan ló ń bá ṣe ni Abalabibu àmọ́ pé Abalabibu ń bá ṣe náà àmọ́ pé Abalabibu bá ṣe ṣé Abalabibu gbé sórí ni Abalabibu ṣe níyì àyìnbó àwọn àfáà tó wà ń lọ níbi táwọn kò ń bá ṣe ìwọ ló gbé sórí bọ̀dá wa nílò bù gan-an ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù wọ́n ló ń ṣòfò àdán tó bá yẹra ò ní ṣorí ilé mọ́tò ló máa pa ẹ́ Fúlàní ikú tó pa bàbá àti ìyá ẹ̀ńjọ́ kan ló máa pa ẹ́ dànù ò ní ṣorí ilé wàá rí pé ó ti dẹ́ni àbùkù so that náà tẹ́ pé o ti wá ṣó ààrẹ ojú ṣòfò àdán ẹ̀ tán yẹn àwa gan wá ti dúró tiẹ̀ lọ́rùn torí gbogbo àwọn wèrè tó ń ránṣẹ́ gbogbo àwọn ajá tó ń ránṣẹ́ èmi ò ní fún wọn lésì tájá ẹ bá ṣe fídíò ẹyọ kan mi ní dá lóhùn ìwọ máa dá lóhùn àmọ́ ṣépè fún ẹ ìwọ náà tí mo bá ń gbá géèmù ẹ bó ṣe ń lọ ó mọ bó ṣe ń lọ mi ní dá àwọn ajá ẹ lóhùn àtòbìnrin àtọkùnrin tó ń ránṣẹ́ mi ní dá wọn lóhùn ìwọ ni máa gbà fún èèyàn tó bá wè èmi máa ń bàtà ìwọ gan mọ̀ ṣé èmi jẹ́ pé èmi tí mo lọ fèsì ogun tí mo wá di pé wá fún mi ní ìwọ ló máa lo fún mi ní lìsánù lòó làmọ́ ìfúlàní ìwọ máa lo fún mi ní lìsánù ibi tí mo gbó láwọn dé tí mo gbó lẹ́nu dé tí mo kàyàdé ló fi fún mi ní lìsánù lòó làmọ́ gbogbo lọ́rí fi fún mi lẹ́ni ìwádìí pé spíkà kan lè borí mi kò sí spíkà tó lè ránṣẹ́ ẹ̀mí wọn ò gbé ohun tó wà nílẹ̀ ìyàwó ń ya wèrè àtòbìnrin àtọkùnrin wọn ò ní jèrè mi a máa bóbìnrin sọ̀rọ̀ ọkùnrin tí ò ní láàká ìlú wọn abóbìnrin ta àwọn tó yẹ kó bá wọn sọ mo ti pè wọn pé ẹ sọ fún mi ò ní kó má yẹ wèrè ẹni kó mórúkọ Sunday Igboho kó mbẹ orí Sunday Igboho àti jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ pàtì normal party gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹni kó mórúkọ Sunday Igboho kó mbẹ tó dàtà kó máa gbá géèmù yẹn fún ẹ náà kó máa fún define rule kó nípa apalàgbẹ̀ǹkulé yọ sí ẹ àbóyá wèrè àwọn òràn anybody yìí àwa máa wá sáfógun stop playing ọkọlọmọ go straight to the point bó ló wá ń lọ lẹ́nìí Fúlàní voice tó jáde ọmọbìnrin tó pè mí nípa Mọ̀dínà ta ló pa Mọ̀dínà ikú wo ni Mọ̀dínà kú ṣe ti rí voice yẹn mo kàn mọ́ release díẹ̀ nínú ẹ̀ ni ẹ pé Fúlàní ni mo dárúkọ Ibùnú Fúlàní mo mọ̀ release díẹ̀ ni ìwọ tó mọ̀ pé ìdọ̀tí pọ̀ lára ẹ̀ ìbàjẹ́ ẹ pọ̀ wá dì sí ìwọ ló wá fẹ́ máa wá ṣòfò àdán lórí social media wọ́n á sọ fún wa pé kò sẹ́ni tí ò ní maharaja kò sẹ́ni tí ò ní maharuju ẹ̀yìn gbọ́ wà láwa maharuju bí maharuju pé ó máa lu jìbìtì kiri àyèmọ́ yóò obìnrin lẹ ti bá tí wọ́n jẹ́ níbi kọ́ màmá rẹ̀
àyèmọ́ yóò obìnrin lẹ ti bà ayé wọn jẹ́. Ẹgbọ́n tọ́mọbìnrin yẹn ń sọ fún mi nínú voice yẹn tí mo bá mọ ọmọbìnrin yẹn pé àjọ plan ẹ̀ kí n má jèrè gbogbo tí mo wá ṣe nílùú òyìnbó. Ọmọbìnrin yẹn fún ara ẹ̀ ló pè mí pé no star full lie mo rí comment ọmọbìnrin yẹn mo wá pe ọmọbìnrin yẹn kí ló dé tẹ́fi comment pé ẹ ti mọ̀ tipẹ́tipẹ́ pé scammer ní Fúlàní ló wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún mi bí Fúlàní ṣe lo kọ́mà mari fún àǹtí òun bó ṣe fi kọ́mà mari gbé àǹtí òun débi jẹ́ ń play voice ẹ̀ wọ́n dà pé yàn ń sàsọdùn. Ṣẹ́dẹ̀ rí gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ fura gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ fura ṣe mọ̀ kọ́mà mari náà ló fi mú Tóyìn kọ́mà mari ló fi mú Tóyìn kọ́mà mari náà ló fi mú màkàrà Amẹ́ríkà wọn bí bàjẹ́ pé ó gbé yẹn lọ sí Dubai ní pé nítorí ọ̀rọ̀ Fúlàní ló sọ màtí wọ́n máa dọ̀tá ara wa títí dè níyì kọ́mà mari náà ló fi mú alájà wa kan l'Amẹ́ríkà bí bàjẹ́ ń gbà yẹn tí yẹn lọ ṣèyàwó fún tí yẹn tẹ̀lé bẹ́ẹ̀ yàn gidi ni tí yẹn lọ ṣèyàwó fún tí yẹn lè bá èèyàn gidi ni kọ́mà mari ló fi mú yẹn náà Fúlàní ṣe wọ nìkan ni kọ́mà mari náà ló máa fi mú wọn ẹ̀ wà máa wá parọ́ fún wọn máa wá tán wọn máa wá gbowó lọ́wọ́ wọn débi wípé ọmọbìnrin yẹn ń sọ fún mi pé àǹtí òun yẹn àǹtí òun tí wọ́n ń pè ní Mọ̀dínà yẹn ibi tí Fúlàní gba owó lọ́wọ́ ẹ̀dẹ̀ tí Fúlàní gba títí ìrònú ẹ̀ ló padà pàǹtí yẹn débi pé ọjọ́ tí àǹtí yẹn fẹ́ kú mo fẹ́ kí Fúlàní jáde ní o kọ́ wá play fídíò ọjọ́ tí àǹtí yẹn fẹ́ kú lọ́sípítù àǹtí yẹn dẹ̀ padà sunkún wọn ní kàn ṣe fídíò fóun pé ikú tóun bá kú o Fúlàní ló pa òun rẹ̀ ní dáríjì láyé àtàlẹ̀kẹ́ àmọ́ fídíò ẹ̀ wà o òun dà ọ̀rọ̀ kékeré kan. fídíò ẹ̀ wà o jáde kò ní wọ́n lápá. wá sọ́dọ̀ tèmi o kò tún wá mọ̀ lẹ́yìn ìgbà tí ó lu àǹtí mi ní jìbìtì tán ó tún wá bá mi lórí Facebook kò mọ̀ pé mo mọ̀ òun torí kò sẹ́ni tí ò mọ̀ sítórì yẹn lágùdà ló bá tún wá tóòsì mi bí ṣe búlọ̀kì ẹ̀ dànù nìyẹn pé so sínú Al-Fulani yẹn wá jẹ́ kí n hate àwọn àfáà gan ó jẹ́ kí n hate àwọn àfáà gan ó jẹ́ kí n hate wọn gan seriously. kí ló dùn àtàntí yẹn pọ̀. fífẹ́ ló gbé lọ sọ́dọ̀ wọn. kọ́mà mari náà ló máa ń lò kọ́mà mari ló máa ń lò. ó fífẹ́ ló gbé lọ sọ́dọ̀ wọn ó wá gbowó ó kọ́kọ́ sọ pé àǹtí mi yẹn dẹ̀ ń bẹ lọ́hùn. wọ́n bẹ lọ́hùn ọmọ owó tó gbà ní ọwọ́ àǹtí yẹn ní bọ̀ owó tó gbà ní ọwọ́ àǹtí yẹn òun ló ń lọ lọ́hùn yẹn àǹtí Mọ̀dínà ní Àgùdà owó tó gbà lọ́wọ́ ẹni yẹn tó bá ti gbá yẹn mo hate àwọn anything tó bá ti jẹ mọ́ àáfà mo kí láìka láti associate ara mi mọ́ wọn. àti ẹ̀ wá ń kọ́ra. mo láìka àti wọ́n ti ṣaláìsí láti Mọ̀dínà ti kú sí máa ti pẹ́ wọ́n ti ń lo jìbìtì yẹn ti pẹ́ kò sí ronú gbogbo nǹkan tó gbowó kan ló gba àti yẹn gbẹ ìrònú mẹ́jọ mi bọ̀ ẹ ló mama má bínú àǹtí. ẹni yẹn ìgbà tó ń bá mi sọ̀rọ̀ ó tún pe ẹlòmíì fi jẹ́rìí tẹ́ni yẹn ò mọ̀ tẹ́lẹ̀ kó fẹ́ pe òun o lahanatullahi alal kasibin ẹ máa gbọ́ lọ. ẹ̀dínà ó ṣàmọ̀ ẹ̀gbọ́n àwọn adìyẹ mo ń bá bọ̀dá mi kan sọ̀rọ̀ mo lálùfùlání mo lóun ló gbá wọn ẹ̀ló. òun ló gbá wọn ẹ̀. kí ló wí. òun ló gbá wọn tó fi kóòtù lọ tó kú. mo sọ fún bọ̀dá mi yẹn sí i mo ní àlùfùlání gba dẹdẹ owó lọ́wọ́ àti Mọ̀dínà. ó gba dẹdẹ owó lọ́wọ́ àti Mọ̀dínà ìrònú yẹn ló pa àti Mọ̀dínà. ìrònú yẹn ni o. kí ló wí. ṣé ń gbọ́
ìrònú yẹn ni o. mo ń ṣàlàyé fún bọ̀dá mi pé nǹkan tó máa ń ṣe nìyẹn kí ló padà tún wá ṣe fẹ́mi tó tún wá tóòsì mi sọ fún ẹ. ó fẹ́ wá gba yín. ó tún fẹ́ wá gbẹ́ mi náà. God bless you owó ní bó ìkọ̀sí mo máa pè ẹ́ létà. mo tó ṣe wá gbà mí tó ṣe wá bá mi yẹn báyìí àbúrò mi mo ní ẹni tó pàǹtí mọ̀dí náà tún ti wá bẹ́ mi náà o pé mo ya búlọ̀kì ẹ̀ dànù kò sẹ́ni tí ò mọ̀ tí wọ́n ti gba ẹ̀mí kí láìkí láti òṣìṣẹ́ tara mi máa wà fà ṣẹ́ni pé ó take mi ní èlọ́n kí tó máa bá yín sọ̀rọ̀ ìjọ kan tẹ́ bá mo fẹ́ fi wò ó pé àbẹ́yìn náà wà nù àwọn àfáà fún wa náà yẹn mo fi sọ bẹ́ẹ̀ ni ọyọ information ìyàwó yín Alájà Kudi mo mú Alájà Kudi ní Kòròdú lérún ẹ sọ fún wọn pé èèyàn kọ. ṣé ń gbọ́ kẹ́lẹ́ mọ̀ pé ṣẹ́tíkì tó bá jẹ́ pláàni ni ní máa lọ sí lẹ́vù pé ó mà Alájà Alájà Kudi ò mẹ́ni eré òun ọ̀ṣọ́ rẹ̀ o ṣùgbọ́n ó sọ mọ́rọ̀ kóun mọ́ ìgbà tíyàwó mi gbé ní Ìkòròdú wíṣì tó tọ́ ni Alájà Kudi gbé Kòròdú rí tipẹ́tipẹ́ ṣùgbọ́n ọ̀hún ṣọ́ọ̀rẹ́ wọn mọ́ra wọn rí ẹ má padà gbọ́ nígbẹ̀yìn fídíò pé ó sọ pé àwọn kì í ṣe ọlọ́rọ̀ ẹ má gbọ́ lọ. sọ fún wọn pé wọ́n ti gbé Kòròdú rí lérún ẹ wọ́n pè bẹ̀yẹn lérún ẹ ìgbà yẹn mọ́ sí mi wà lérún ẹ ibẹ̀ ni mo ti mọ Alájà Kudi ibẹ̀ ni mo ti mọ Alájà Kudi ẹgbẹ́ lé mọ́ sí mi lọ wà lérún ẹ mo mọ̀ wọ́n dáadáa nírun ẹ tí bá dárúkọ ọmọ sí mi Alájà Kudi máa mọ̀ wọ́n so ó wá take ní mi time kí n tó wò pé mo ti ní mi ní ìgbà tí wọ́n kọ́ rí pé ẹjọ́ ń ṣe pẹ̀lú Alufulani àmọ́ ní kí ni máa yìí ṣe pẹ̀lú Alufulani ṣé kò mọ irú èèyàn tí Alufulani jẹ́ kò sẹ́ni tí ò máa àǹtí Mọ̀dínà ìrònú ẹ̀ ló pa àǹtí yẹn gbogbo owó tó gbà lọ́wọ́ àǹtí yẹn ó gba àǹtí yẹn gbẹ ẹ̀mí bọ́ lára àǹtí yẹn ìrònú ló pa ọ́n. gbogbo orú ilé ìjẹ́yìn náà yìí mọ̀ gbogbo ilé ìjẹ́yìn náà yìí mọ̀ sí in fact mo ṣe ń gbọ́ lẹ́nu yìí mọ̀ pé òdodo ẹ̀ lè parọ́ fún mi o but ìkọ́jẹ́ kí gbogbo ayé mọ̀ nípa ẹ̀kan lu ilé ìgbó ẹ̀ tó pa ẹ̀ sìn tẹ́lẹ̀ bọ̀ mọ́ Fúlàní máa ń lo mẹ́tọ̀dù fún màmá rẹ̀ báwọn obìnrin gan tí wọ́n ti ń ba ayé àwọn obìnrin jẹ́. Ìwọ̀n tó mú àṣírí ẹ̀wà lọ́wọ́ Saheed obìnrin kan náà ló ń bá sùn ìyàwó ọba kan ló ń bá sùn nínú mọ́tò ní Fúlàní rìkọ́ọ̀dù ìyàwó ọba yẹn fídíò ẹ̀ ló wà lọ́wọ́ Saheed. Yes. Fídíò ẹ̀ ló wà lọ́wọ́ Saheed. Òun ló rìkọ́ọ̀dù ìyàwó ọba yẹn fún ara ẹ̀. Òun ló rìkọ́ọ̀dù ẹ̀ so that wọ́n tún rìkọ́ọ̀dù ẹ̀ ló tún máa fi gbowó lọ́wọ́ ìyàwó ọba yẹn fídíò ẹ̀ ló wá ká sọ́wọ́ Saheed Saheed fi mú mọ́lẹ̀. So that ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa bá wọn sùn tó máa rìkọ́ọ̀dù wọn tó máa fi tírẹ́sì wọn ló fi gbowó lọ́wọ́ wọn. Pẹ̀lú irú tó ṣe fún sísá yín náà ń sìn tí sísá yìí fi di aláìsí ìfà àti bá àláwọ̀ mi mo fẹ́ kí gbogbo ayé gbọ́rọ̀ yìí kí gbogbo ayé gbọ́rọ̀ yẹn because ọ̀rọ̀ yẹn ò bò bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sìn ọ̀rọ̀ yẹn ò bò ọ̀rọ̀ tó yẹ mọ̀ kí gbogbo ayé ló mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ó yẹ kí àwọn èèyàn lè jẹ́rìí sọ̀rọ̀ yẹn. Because gbogbo kí ni ìtù náà kó má bá àwọn èèyàn lórúkọ jẹ́ ló jẹ́ kí gbogbo àwọn èèyàn máa fojú kan náà gbogbo àwọn àfà ẹ wò ó sìn. Ẹ rí wípé mo sọ̀rọ̀ kan fún woman yẹn náà tó wà bẹ́ẹ̀ èmi ò dá òtún woman yẹn o mi nípa mi ò dá òtún ẹ̀ torí kò ń ṣe obìnrin oníkébékébé kò ń ṣe oníranù kódà kémi àti obìnrin tó di pé à ń sọ̀rọ̀ àfẹ́ra wa o ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ ó take a lot of time because ó náà ń bí ipò ní 419 mi náà ṣùgbọ́n ohun tó yẹ yín padà gbọ́rọ̀ ìwà ni pé irú ọ̀rọ̀ báyìí àgùdà ló ní ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ní ọ̀rọ̀ yẹn àwọn èèyàn mọ̀ ọ̀rọ̀ yẹn gan mo mọ̀ pé bá ṣe gbé wáyé sìn àwọn ará àgùdà gan máa gbọ́ ará àgùdà tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ pè wọlé tó bá dájú kò tá fẹ́ pè wọlé ará àgùdà tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ pè wọlé ṣé obìnrin yìí ń parọ́ mọ́ Fúlàní ni àbó ń sòótọ́ nípa ọ̀rọ̀ Fúlàní tó bá dájú kò ẹ pè wọlé ẹ máa gbọ́ lọ. Èmi ò mọ̀ pé nítorí pé pẹ̀lú Fúlàní lẹ́sìn tẹ́gbọ́n wò pé àkọ́rọ́ lèmi àti Fúlàní otherwise ṣe wọ́n ò dọ́gba. I swear to God. Èmi ò ń lu jìbìtì èmi ò ń ṣe kọ́mà máa rìbó obìnrin èmi ò ń gbowó lọ́wọ́ obìnrin. Mo ní Alufulani anything tó bá associate kò sí ọmọ bẹ́ẹ̀ ilé ni mo ṣe wà ìgbóngbó mi. anything.
ló kọ́ mi lọ́wọ́ obìnrin kí n gbowó lọ́wọ́ obìnrin kò sí obìnrin ò bá jẹ ọmọ Tinubu kò sí kọ́tọ́kọ́ mi pẹ̀lú ẹ̀ tá a bá ń dé ìtara wa ń dé ìtara mi nígbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. ẹ wọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ yẹn ṣe ti rí gbogbo ọkùnrin tó bá ń tan obìnrin gba owó lọ́wọ́ ẹ̀ àti bọ̀tán ọkùnrin yẹn ò ní dáa. òun bá obìnrin sùn ó tún ń tàn ó tún ń gbowó lọ́wọ́ ẹ̀ gbogbo ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ pàlà ó máa padà tọrọ jẹ gbẹ̀yìn ni. ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ yẹn mo challenge kò sóbìnrin tí mo déètì láyé mi ń parọ́ mo ti déètì àìmọye obìnrin tó wá sí Amẹ́ríkà mo ti déètì àìmọye obìnrin gbàdúrà mo ti ẹ̀dá Amẹ́ríkà lájà kò ní ṣẹ̀ṣẹ̀ so mí mọ́lẹ̀ ó ti so mí mọ́lẹ̀ báyìí o kò náà ó ti so mí mọ́lẹ̀ báyìí ṣùgbọ́n kò sóbìnrin ọ̀hún láyé tó lè sọ pé ọ̀kan lọmọ gbọ́ ó lóun jìbìtì ara ó lóun jìbìtì owó rí Ọlọ́run má jẹ́ láyé mi kò ṣẹlẹ̀ láàrin mi àti obìnrin kò sóbìnrin ọ̀hún ní gbogbo ayé obìnrin tó bá rí pé mo lóun jìbìtì rí pé bí mo déètì òun mo wá lóun jìbìtì tó bá bò mí láṣìírí àṣírí ẹ̀ ò ní bò ò ní jèrè pariwo mi síta èmi alimi àdìyò Ọlọ́run má jẹ́ ní tó bá fi lè mú pé èmi àtobìnrin o ńgbà náà lọ́hùn ni o ńgbà náà lọ́hùn o nǹkan kan dà wá pọ̀ kò sí bó ṣe lè hùn kó rí gàwó rí gàwó náà fún ẹ lówó máa dùn ẹ nínú débi pé o tiẹ̀ ní rántí pé bí mo tẹ ọlọ́mọ ẹ̀ka rí láburú ẹ máa gbọ́ lọ. ní tó bá tún ní máa fún Fúlàní òun máa lọ ṣe kọ́ màmá rì láti báyé wọn jẹ́ ni. ṣẹ́ríjọ́ tẹ bá sọ fún ìjọ tẹ bá kàn fi sọ program tó bá gbọ́ program pé Lágùdà Mọ̀dínà tó gbágbágbágbá ó máa ṣe kì í tóró ti mọ̀ pé ó tọ́ ni àfìgbà tẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ ó máa ti mọ̀ pé ó tọ́ ni àlùfò torí ẹ̀ ní kí associate. ta lè léyìí ẹ má pè mí báyìí náà. because ilé yẹn fún mi ní a lot of lesson pé Alufulani tó lè ṣerú nǹkan báyìí irú abá mi ò bọ̀ wá tó sì mí lórí Facebook ó dé block ẹ̀ straight mo block ẹ o because mo feel pé mi ní nǹkan kan tí mo fẹ́ máa bá ṣe papọ̀ so kí ni mo fẹ́ máa dúró tì mọ́ so mo dé block ẹ̀ dànù lórí Facebook mi ìgbà tí mo wá rí gbogbo nǹkan tó ó mọ bóyá máa arrange tó iṣẹ́ ẹ̀ nìyẹn arrange. ẹgbẹ́ ọ̀tí woman yẹn sọ woman yẹn ní Fúlàní wọn bọ́ ṣe máa arrange ṣé wọn pé ọ̀rọ̀ nọ́sírù tá à ń sọ yìí náà arrange náà ni èmi wá sọ nǹkan kan láti bí oṣù méjì Fúlàní ò defend ọ̀rọ̀ yẹn dì í sí yìí o mo dẹ̀ tó challenge ẹ̀ àníjọ́ kan obìnrin kan pè mí wọlé lórí prógrámù mi live prógrámù mi ó ti tó bí 3-4 years ago báyìí obìnrin yẹn ló ń sọ ìtàn ilé àwọn ìyá Saheed Shittu fún mi orí program ló kù ti sọ mi ò mọ̀ obìnrin yẹn ló pè wọlé pé ìyá Saheed wọ́n ṣépè fún Saheed ìjọ tí ìyá ẹ̀ fẹ́ kú orí live program lọmọbìnrin yẹn ti sọ mi ìmọ̀ ọmọbìnrin yẹn rí wàláhì tàláhì súnmọ́ bí láì mi ìmọ̀ ọmọbìnrin yẹn rí ìgbẹ̀yìn lọmọbìnrin yẹn tún wá padà wá pè mí wá ní alájí ọ̀kan lọmọ mo ní ta ló ń sọ̀rọ̀ ẹ̀hún ló ń pèsè program mi jọ báyìí tó ń sọ̀rọ̀ pa Saheed ìyá Saheed mo ní kí wá ló kàn mí gílódé wá ní Fúlàní ló ní kóun wá pè sórí program àwọn jọ wà níjọ́ yẹn lórí bẹ́ẹ̀dì àwọn jọ wà papọ̀ níjọ́ yẹn lóòtẹ́ẹ̀lì ni pé Fúlàní dẹ̀ kóun pé létà ọ̀dẹ̀ náà máa fóun lówó àárín wàhálà tí nìyẹn o ẹ máa mo dẹ̀ sọ fún mi má pe nọ́mbà mi mọ́lá yí ẹ nọ́mbà ọmọbìnrin yẹn ṣì wà lórí fóònù mi yìí ìfẹ́ tí Fúlàní jáde kó ní wọ́n mo pa kó ní mo fa allegation mo pa lọ́mọ òun ká wá fún àwọn ọlọ́pàá lọ nọ́mbà kọ́lọ̀ track nọ́mbà ọmọbìnrin yẹn kọ́lọ̀ gbé ọmọbìnrin yẹn ó ṣàti wà lẹ́kọ̀ọ́ sọ́dà Fúlàní mọ̀ ń pa arẹnjí yẹn gan mi ò mọ̀ ń pa èmi gbogbo tó ṣẹlẹ̀ gbogbo pé wọ́n pè mí wọ́n ní ìyá Saheed ṣépè fún ọjọ́ Saheed dé Nàìjíríà níyẹ́ ẹ̀ ṣépè fún ìyẹ́ ẹ̀ kú gbogbo ẹ̀ òótọ́ mo dẹ̀ padà confam pé ìyá Saheed kú lóòótọ́ níjọ́ tí Saheed dé Nàìjíríà bóyá jọ́ ìyàbíjọ́ kejì ìyàwó Saheed ló padà wá tún ọ̀rọ̀ yẹn sọ ìyàwó Saheed ló padà tún ọ̀rọ̀ yẹn sọ nínú voice kan tí àwọn kan gbà lẹ́nu ìyàwó Saheed pé ìyá Saheed kú níjọ́ kejì tí Saheed dé Nàìjíríà bọ̀ wípé wọ́n ṣépè fún wọ́n ṣe gbá wọ́n ṣe ọmọbìnrin yẹn ló sọ lórí program tó lọ pé Fúlàní ń ṣe arẹnjí yẹn confam ni ẹ máa gbọ́ lọ. ó mọ̀ parí
nígbà tẹ ní kó tó tẹfọ ọmọ ọlọ́mọ àríǹjì kó fọmọ lówó ò fọmọ lówó mo gbọ́ gbogbo prógrámù yẹn. wọ́n obtain 2.4 million naira lórúkọ ọmọ yìí. lórúkọ ọmọ yìí. ó wá fún bàbá ní 10,000. 10,000 sí. ẹ dákun ẹ ò bí wọn ṣe gírídì tó ẹ bí wọn ṣe ẹ dákun 2.4 million naira ó obtain 2.4 million naira àti hajj we are talking about more than 10 million naira ó wá fún bàbá ọmọ yẹn ní 10,000 naira ṣé 10% ní ká pè yẹn ní àbí 100%. Ibi tí Fúlàní ya àwọn dé ibi tí Fúlàní ya ọ̀dájú dé tó dájú dé Fúlàní kò dẹ̀ bẹ̀rù Ọlọ́run pé jọkọjọkọ á fi ayé yìí lẹ̀. ṣé tí ibi tí Fúlàní ya wèrè níbi owó ibi tó ya wèrè níbi owó bí mo ṣe wà mí trust Fúlàní mọ́ o ihun tó pa ìyá àti bàbá ẹ̀ níjọ́ kan náà ó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ Fúlàní o pé ẹ dákun kí ló ṣe ìyá àti bàbá ẹ̀ fi kú níjọ́ kan náà láì ní accident. Ìyá kú láàárọ̀ bàbá kú lọ́sàn-án níjọ́ kan náà láì ṣàárẹ̀ ó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ Fúlàní o wà eléyìí kì í ṣe èbú o. Ìyá ẹ̀ ó kú láàárọ̀ bàbá ẹ̀ kú lọ́sàn-án níjọ́ kan náà ní ọjọ́ kan náà ó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ Fúlàní o. tó bá débi tí a ti ń wọ́wàkúwà kiri ló ti lọ lórí ìrìkúri o torí mi ò trust Fúlàní mi trust Fúlàní kódà ó yẹ ká béèrè lọ́wọ́ Fúlàní bónú Fúlàní pé ẹ dákun ibo ni Gawati wà Gawati tó ń ṣerú prógàmù ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibo ló wà ó yẹ ká béèrè lọ́wọ́ Fúlàní ibi tí Fúlàní ya wèrè dé nítorí owó ibi tó ya wèrè dé ibi tó ya wèrè dé sọ pé Fúlàní bónú Fúlàní là ń sọ̀rọ̀ ẹ̀ ibi tó ya wèrè dé nítorí owó so that ó wá fi ọmọ ọlọ́mọ obtain 2.4 ó ga o máa gbọ́ lọ. 10,000 nínú 2.5 ó wà gírídì gan ìyàwó inú ilé ẹ̀ ikọ̀ báyìí tí tó sọ̀rọ̀ abáyìí tọ́jọ́ ń gbé yẹn ìyẹn náà mọ̀ wọ́n jọ lu jìbìtì yẹn ni ìyẹn náà ti mọ̀ báwo ni ọkùnrin máa fọkọ tó ń hùwà tó ń ṣèdọ̀tí mi nílé bá sọ̀rọ̀. ẹ gbọ́ nǹkan tó ọmọbìnrin yẹn sọ ọmọbìnrin yẹn ní pé ìyàwó ilé ẹ̀ gan ọjọ́ ń lu jìbìtì ni why tá ní belief ẹ̀sùn why tí a ní belief ọjọ́ ń lu jìbìtì ni ṣe gbàgbé voice kan tó jáde tí Tóyìn Ìyáláyà gbé jáde ní 3-4 years ago ẹni tó bá ní voice yẹn lọ́wọ́ ẹjọ́ sẹ́ǹdẹ̀ padà sí mi bí ìyàwó ilé Fúlàní ṣe lọ ń tọrọ owó lọ́wọ́ Tóyìn àlè ọkọ ẹ̀ débi wípé Tóyìn wá sí Nàìjíríà ìwọ obìnrin tó bá lè ṣerú ẹ̀ o kọ́mẹ́ǹtì o Tóyìn wá sí Nàìjíríà àlè ọkọ ẹ̀ wá sí Nàìjíríà ó dẹ̀ kó lórí bẹ́ẹ̀dì fún àlè ọkọ ẹ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kọjọ máa sùn nítorí pé òun tọrọ owó òun béèrè owó lọ́wọ́ ẹ̀ ẹjọ́ ń ṣe àmọ́lì Tóyìn ìyẹn Tóyìn lẹ́yìn tó ń pè Tóyìn Ìyáláyà yẹn kí ìyàwó Fúlàní máa kó lórí bẹ́ẹ̀dì fún àlè ọkọ ẹ̀ jọ ṣé wọ́n lè ṣerú ẹ̀ ṣé ó lè ṣerú ẹ̀ ọwọ́ náà jọ ń lu jìbìtì wà láti máa wá dá òtún ẹ̀ àwọn kan pè mí wọ́n ní ìyàwó Fúlàní àwọn ò mọ bó ṣe dọ́wọ́ Fúlàní àwọn fámìlì ẹ̀ wá òkè gan ọmọ Ìjẹ̀bú ni ó náwó lọ́wọ́ gan tẹ́lẹ̀ àwọn ọmọ bóyá dọ́wọ́ Fúlàní ọmọbìnrin ẹ̀ ṣìrìn ní bóyá Fúlàní ló kíní kan fún ni mo ní irọ́ ní ojú kòkòrò ló wà lára ẹ̀ ojú kòkòrò ní ojú kòkòrò ló ń ṣe tójú kòkòrò bá ṣe ni ó ṣe máa lọ tọrọ owó lọ́wọ́ àlè ọkọ ẹ̀ wúmà kan náà wà l'Amẹ́ríkà ń bí báyìí wúmà yẹn òun àti Fúlàní jọ lọ sí Dubai wọ́n jọ wà ní Dubai ó dẹ̀ mọ̀ pé ọkọ ẹ̀ wà pẹ̀lú àlè ó wá ń pe ọkọ ẹ̀ wá ń sọ fọ́kọ ẹ̀ pé kò sí ní tẹ́ máa jẹ ọkọ wá gbé fóònù fàálè pé kí alájà kan alájà yẹn wá sọ pé ó dá ẹ má wọrí màá sẹ́ǹdì owó sí yín àlè ọkọ ẹ̀ wá ń sẹ́ǹdì owó sí ẹ tí ó bá ayé ò bàjẹ́ wọ̀nba ọmọ wèrè obìnrin ayé ò bàjẹ́ wọ̀nba o
tí bá parọ́ lànà tó láì lálùkà síbi alẹ́ ọkọ ẹ wá sẹ́ǹdì owó sí ẹ so that tó bá ní pé ẹjọ́ àrẹ́ǹjì gbogbo kọ́ màmá ẹjọ́ ń ṣe nìyẹn lóòótọ́ náà ẹjọ́ ń ṣe kọ́ màmá rí ni wọ́n ní pé wà ókè ọ̀nà ọmọ Ìjẹ̀bú ni ẹ́ lóòótọ́ lódodo ọmọ pé àwọn ọmọ Ìjẹ̀bú wọ́n máa ń dúró tọkọ wàláì tàláì kankan tí mo mọ̀ pẹ̀lú Ìjẹ̀bú nìyẹn Ìjẹ̀bú máa ń dúró tọkọ ṣùgbọ́n ìyẹn ò ní lórí aburú irun tí Ìjẹ̀bú tèmi ò lè gbà nìyẹn ò kájà Kúdí máa wá lọ́tọ̀ọ̀rọ̀ owó lọ́wọ́ àlè mi Ọlọ́run tiẹ̀ bá jẹ ohun tí Kúdí anakọ̀mán Ìjẹ̀bú máa ń dúró tọkọ wàláì tẹ́ bá wo umu àmání náà pé Ìjẹ̀bú làwọn náà àwọn náà takú ni pé eléyìí sẹ kò síbi tó ń lọ wọn nígbà lọ́wọ́ mi tẹ́ bá dẹ̀ ń wo Kúdí ẹni bá máa gbọ́ kan lọ́mọ àwọn ilé ìdúró tán ni ọ́ so that but ẹjọ́ mẹ́ka ṣàwádà voice Tóyìn tó jáde ń gbà yẹn ẹjọ́ tó bá ní ẹjọ́ kódà Tóyìn ìyálàyà mú fásitì yí àpìsí ẹ yes ẹjọ́ ẹni bá mọ Tóyìn ìyálàyà torí pé Fúlàní ló jẹ́ kí n èmi àti Tóyìn kọlu ra wa mi mọ Tóyìn ìyálàyà rí mo dẹ̀ paná ògo Tóyìn gbà yẹn péèjì Tóyìn tó máa ń lò gbà yẹn Yorùbá kìíní kan yẹn mo paná péèjì yẹn Fúlàní ló máa ń sẹ́ndì fọ́tò Tóyìn sí mi ló máa ń sẹ́ndì gbogbo ẹ̀ sí mi kó tó wá di pé Tóyìn àti Saidi àti bọ́dà wa padà lọ àárẹ̀ ìdìbò ti wá àtáàkì mi ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà Tóyìn yálàyà mú yànjẹ́ láti ní ìlọ mo yáfi ẹ̀fọ́ bá tó ní mí gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ pátá mo yáfi gbogbo ẹ̀fọ́ lọ́hùn Tóyìn yálàyà mo yáfi gbogbo ẹ̀ fún Ọlọ́run Tóyìn ìpè wá àtáàkì mi yẹn o tọ́lọ́run dẹ̀ ti yọ mí yẹn o kọ́lọ́ máa fi bí ẹ lálẹ́ kìí àmọ́ Tóyìn àmọ́ Saidi ó máa jẹ ẹ láyé ó tún máa jẹ lálẹ́ kìí àmọ́ mo yáfi Tóyìn pátápátá Tóyìn tí wọn náà bá wá rí ohun tí mo fi ṣe ẹ tó bá kù díẹ̀ káàtó dáríjì mi bọ́kọ̀ Tóyìn ṣe rí nìyẹn ẹ máa gbọ́ lọ. torí pé wọ́n jọ ń ṣe ni bó ṣe lóun ṣe sàárà fún àsáádà àbí bàbá ẹ̀kọ́ nígbà tó ẹ̀ ṣe wá toast mi tó ní tó pè mí pé àwọn ṣe sàárà lọ́wọ́ pé kí n máa dá sí tolúwa kí n sẹ́ndì owó káwọn ṣàdúrà fún mi mo ya blọọkì ẹ̀ dànù. mo ya blọọkì ẹ̀ dànù èmi kẹ̀ irọ́ pọ̀ ó ti wà fake nǹkan kò sẹ́ni tí ò mọ story yẹn la. ṣé tí ẹ̀rí Fúlàní máa ń ṣe kinní kan fún àwọn èèyàn ṣé pé public harassment ọkà pé ní public disgrace ló máa ń ṣe fún àwọn èèyàn dákun Fúlàní àwọn èèyàn tí wọn ò bọ́jẹ́ tí wọn ò ní plan fáwọn fẹ́ ṣètọrẹ àánú tí ẹ pé o mọ bápo wọn ṣe rí gbogbo olówó náà kọ́ ló máa ń wà òkè ìgbà mi o olówó mi wà rẹ pé ẹ lè rò ó náwó lọ́wọ́ ó ní property but ìgbà míì ọjà lè jẹ olówó yẹn débi pé kẹ́nìkan má mọ̀ kọjá ti jẹ́ ìwà kan kí aago mọ́lẹ̀ wà kàn pè wọ́n lórí live program pé èlò lẹ́fẹ́ fún lágbájá lórí nǹkan báyìí ẹ wá fún mi nǹkan báyìí ṣó mọ̀ kó fún wọn ní public disgrace ni because tí wọn bá fún ẹ ní owó yẹn ó disgrace wọn ni ó disgrace wọn ni now it's an embarrassment kó máa pèèyàn lórí live program pé kó wá fún ẹ lówó tí ò plan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ it is compulsory kó máa pèèyàn lórí live program pé kó máa fún ẹ lówó táni wọ́n tó tún ṣòro ẹ̀ gbogbo ní social media táni wọ́n tó tún ṣòro ẹ̀ ṣé gbogbo àwọn tí wọ́n ń pè yẹn ṣé mi ò mọ̀ wọ́n ni àbí tí wọ́n pè wọ́n ní dá mi lóhùn ni ṣé mo pe aláṣẹwà bàrà lọ́dún yìí kó tó di pé millions of naira náà kó fún mi pé kí n kó fún àwọn èèyàn lọ́dún yìí náà ṣé mo pe wọ́n ni àbí MC Olúọmọ mo pe wọn kó ló pé ọ̀gá wa ẹ jọ̀ọ́ kíníkan yìí tó jẹ́ bùkátà mi gan mi ní pé wọ́n lé lórí bẹ́tà sí bùkátà ní bùkátà. It's an public disgrace ló ń fún wọn náà kó má pa àwọn èèyàn lórí social media pé kó má ṣètọrẹ àánú tí wọ́n plan fún àwọn tó wá ń parọ́ pé àwọn kan ò fún ẹ lówó yẹ oníkùránì nígbà tí wọ́n plan kó wọ́n fẹ́ náwó kó má dojú tí wọn kò wá ní gbé gèǹjẹ lé ẹ lọ́wọ́ kò ní gbé gèǹjẹ lé ẹ lọ́wọ́ bèrè ta sí gbogbo àwọn tó sanwó yẹ oníkùránì gbogbo àwọn tó ṣàdéhùn yẹ oníkùránì náà sanwó tó dà lórí ọ̀rọ̀ yẹ oníkùránì kí sáyé àti bẹ́ẹ̀ yẹn náà gbogbo àwọn tó lè ṣàdéhùn lórí ọ̀rọ̀ yẹ oníkùránì àdéhùn ìwọ Ọlọ́run ni o ṣó yẹ yín
wàhálà ti ẹ nìyẹn o bá ní mo pè ní disgrace wàhálà ti ẹ nìyẹn lọ sọ òyìnbó ní ẹ́mbásì eléri ibú wọ́n tó lè máa pa ẹ wàhálà ti ẹ nìyẹn wàhálà ti ẹ ò kọ́mẹ́ǹtì mi mọ̀ wọ́n ṣépè fún ẹni wàhálà ti ẹ nìyẹn so that ìwọ ló ní problem tó yí ẹ ìwọ ló ní problem tẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá gbéyìnbó àwọn ọmọ mi gbéyìnbó best wo kíní ọmọ mi ni every time na máa ń fún ní school òun ni principal honour òun ni principal honour role ọmọ mi ló máa gbà every time òun lélẹ̀ ìwò jẹ́ kí n gbé sínú kámẹ́rà ó ti rí principal honour role ọmọ mi ló máa gbà best student ní class àwọn ọmọ mi ló ní tó yẹ àwọn ọmọ mi ló ní best student ní class so that ọlọ́run bá ṣe ọ̀rọ̀ tèmi bẹ́ẹ̀ mi ti fẹ́ lu ayé tèmi àwọn ọmọ mi ọlọ́run ti ní kán wà òkè bá ọmọbìnrin ìmọ̀ ti rọ̀ bíkà fàdís so that ẹ̀yin tẹ́ ṣàdéhùn fún ìyá oníkùránì ìwọ ọlọ́run ní liman taquluna ma la taf'aluna kábírà mọ́kítà inda Allah an taquluna ma la taf'aluna kíyàn máa ṣàdéhùn tí ó lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá níwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú ọlọ́run o ẹ rí pé mo sọ̀rọ̀ yóò ní kùránì ní bí ọ̀sẹ̀ méjì nípa ọ̀rọ̀ hajj ṣé ti rí ọ̀rọ̀ hajj ìyá yẹn gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ o bàbá wa Sheikh Oníkàún ẹ bá mi gé àárín fún bàbá wa Sheikh Oníkàún ẹ bá mi gé àárín fún wọn bàbá wa Sheikh Oníkàún àdéhùn tẹ́ ṣe fún ìyá oníkùránì nípa hajj ìwọ ọlọ́run ni o ẹ̀dẹ̀ mọ̀ bí tíyà yẹn ti ń bọ̀ tíyà yẹn ò bá fi lè lọ sí àjì ọdún yìí ẹ rántí pé gbogbo mùsùlùmí náà máa fi bú o ẹ rántí pé ibìkan ìyá yẹn ti ń bọ̀ o ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn tí ìyá yẹn kúrò lọ́dọ̀ wọn inú abímọkún kan kì í dùn wọn inú wọn ò dùn pé ìyá yẹn kúrò láàrin wọn o tí ìyá yẹn ò bá wá fi lè lọ Mọ́kà lọ́dún yìí bàbá wa Oníkàún àdéhùn tẹ́ ṣe fún ọlọ́run lára àyá yẹn tọ́ èyàn àtọlọ́run ni o àwa tún pè a gbìyànjú pé ká bá yín sọ̀rọ̀ iye tó bá wà nílẹ̀ kẹ́ kó wá kí àwa náà mọ bá ṣe máa ṣètò Mọ́kà fẹ́ nìyẹn mo dẹ̀ padà gbọ́ lẹ́nu bàbá ń Bariga lórí live program pé ọ̀rẹ́ yín ti wá bá yín sọ̀rọ̀ pé kẹ́ má bá mi sọ̀rọ̀ wàláì mi ò mọ̀ yín rí kódà mi ì rí yín rí mi ì dẹ̀ fi ṣe gbéraga ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń tọrọ fẹ́sìn tó dẹ̀ járò lé àwọn àáfàá èmi máa ń pọ́n wọn lé àìmọ̀ mi rí pé ẹ̀dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ yẹn èmi gan rẹ́dà ti bá yín sọ̀rọ̀ torí iṣẹ́ ọlọ́run ló mú òpó dà wá pọ̀ mi ìwà bá yín kí n tọrọ owó lọ́wọ́ yín bàbá wọn Oníkàún mi ìwà bá yín kí n tọrọ owó lọ́wọ́ yín mo lérò pé ká jọ sọ̀rọ̀ ká dialogue lórí bí ìyá yẹn ṣe máa lọ Mọ́kà ọdún yìí tí wọn ní tara yín ara ìyá yẹn gbogbo mùsùlùmí ìyẹn ni mo wà á tà o ṣùgbọ́n tí Fúlàní bá ní kẹ́ má bá mi sọ̀rọ̀ tẹ́yìn náà dẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rán ìyá yẹn ní Mọ́kà ọdún yìí ní kókó tẹ́ bá ní kẹ́ni kan má bá yín dá sí wípé ẹ pèèyàn sí kò sí wàhálà àwa náà a máa dákẹ́ a máa fà sẹ́yìn padà gbogbo mùsùlùmí ṣe ń gbọ́ báyìí o àwọn ò sọ́pà àràn ìyá yẹn lọ́wọ́ pé lórí àdéhùn o wọ́n ní àáfà bàbá Oníkàún àléfà Oníkàún ní òun ò pẹ́ nígbàdí kó bóun dá sọ̀rọ̀ àjì òun ò dẹ̀ tán láti bá wa sọ̀rọ̀ so that tí ìyá yẹn ò bá ti lọ sí Mọ́kà ọdún yìí wọ ọlọ́run ni o bàbá Oníkàún ìwọ ọlọ́run ni o tí ìyá yẹn ò bá ti lọ sí Mọ́kà ọdún yìí ọlọ́run ó bí lálùkì àmọ́ o torí ọ̀hún bá máa gbé Mọ́kà ní 5 million 100 million ẹ̀dìbọ́ ọlọ́run ṣàdéhùn náà o bí Mọ́kà ṣe wọ́n tó lọ́dún yìí èmi náà rányàn Mọ́kà o mo rányàn ní Mọ́kà ọdún yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó dẹ̀ máa gun àràfà tó máa lọ rí tó máa bọ̀ rí bó ṣe wọ́n tó èmi náà kówó yẹn lẹ̀ lápò ara mi o mo ṣàdéhùn fún láti láàsì ẹ̀ mo ní tó bá ti ń borí tó ti ń kírun máa rán ní Mọ́kà ó dẹ̀ mú àdéhùn yẹn ó mú ṣe ó ń borí ó ń kírun mo dẹ̀ fún ní Mọ́kà ẹ̀ lọ́dún yìí bàbá Kéwú gba góòlì tí mo fi kọ́ lọ́rùn bàbá Kéwú gba góòlì àwọn kọ́lọ́pàá àwọn fẹ́ rán Mọ́kà o èmi ni mo pe bàbá Kéwú gba góòlì èmi mo pe wọn o pé bàbá ń fẹ́ kẹ́ bá mi dá sọ́rọ̀ yìí bàbá lẹ́yìn pé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá ti fẹ́ máa bẹ́ẹ̀ fẹ́ fún ara mi mo mọ̀ pé bàbá tó gba góòlì èèyàn 4 náà lọ Mọ́kà lọ́dún yìí èèyàn 4 náà máa rán lọ ẹ̀mọ ibi Mọ́kà ṣètò so that bàbá wa Sheikh Oníkàún èmi ò bínú o
mo dẹ̀ mọ̀ pé àfáà wa lẹ jẹ́ ṣùgbọ́n ìwọ Ọlọ́run ni ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run tó ní pé yá ayọ́ alladhina amanu lima taquluna ma la taf'aluna kabura makita inda Allahi an taquluna ma la taf'aluna ẹ rántí o nídìí eléyìí láàrin yẹn bàbá wọn nìkan ẹ gbìyànjú ẹ má déhùn iṣẹ́ tábà ní kẹ́nìbọ̀dì má bá yín dá sí Ọlọ́run máa fagbára yín ká ẹ tá make sure pé yá yín lọ sí Mẹ́kà ọdún yìí bóyá ìjẹ́ nìyẹn láàrin yẹn now ẹ jẹ́ máa gbọ́ voice yẹn lọ. kúdà àti mẹdínà kò sẹ́ni tí ò mọ sórí yẹn Ìlọrin làwọn ọmọ sí àwọn àǹtí yẹn kò sẹ́ni tí ò mọ̀ ó jẹ́ bí area sister mi lábùdá àtìgbà yẹn báyìí ti bá rí àwọn àfáà ní ìkífẹ́ àtúnṣe ara mi mọ̀ torí má rí gbogbo àfáà bíi 419 má rí gbogbo àfáà bíi olè ṣe ti gbọ́ wọ́n fẹ́ lùyàn jìbìtì sótàfà. ṣe ti gbọ́ nítorí ìbàjẹ́ nìkan wọ́n fojú ẹ̀ gbogbo àfáà àgbáyé pé gbogbo nǹkan kan náà ni wọ́n ṣe eléyìí la máa wá dákẹ́ tí wèrè ìwọ ọmọ Ọlọ́rin kan máa sọ pé ọ̀rọ̀ Ọlọ́rin ni o ẹ má dá sí o ọ̀rọ̀ Ọlọ́rin ni ṣé Ìlọrin nìkan la àfáà wà ẹgbẹ́ kan tí wọ́n máa yẹn sọ ihun tí wọ́n máa yìí sọ yìí àìmọye èèyàn ló wá wà bẹ́ẹ̀ lórí ẹ̀mí ẹ̀ táwọn àfáà ti ba yé ẹ̀jẹ̀ pé kò bìlífù àfáà kankan mọ́ láyé ṣe bí àǹtí Mọ̀dínà lọ́nà ó kú àìmọye obìnrin wà nínú ayé lẹ́yìn tó ti pa sáyé níbi kọ́ máa má rì àìmọye obìnrin wà kò lè gbérí mọ́ níbi tí aburú tọkùnrin ti ṣe fún tó lè gbowó lọ́wọ́ ẹ̀ ọkùnrin ló so obìnrin míì dẹ́dun arinlẹ̀ tí ò dẹ̀ tí kú láyà mútu wà láyà àyà kò jẹ́ èèyàn kò dẹ̀ já láyè káwá dákẹ́ àná woman yìí sọ pé olóhùn lébi kankan náà ni gbogbo wa ni káwá dákẹ́ ìta ti ń sọ yìí sìn àǹfààní wà kí Fúlàní jáde o kóun náà tún clear rẹ̀ pé Mọ̀dínà o báyìí ló ṣe jẹ́ báyìí kọ́ ló ṣe jẹ́ o káwá gbé fídíò Mọ̀dínà yẹn jáde tí Mọ̀dínà yẹn ṣe kó tó kú bẹ́ẹ̀ Mọ̀dínà ló wá ọlọ́run pé ogun jì kú kọ́ lọ́mọ àfọ̀rúnkẹ́ pé ká tiẹ̀ máa lọ jí òkú pé kó wá ṣe fídíò ó ti kú already ó ti kú so that kí Fúlàní defend ààrẹ nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ ikú Mọ̀dínà ó sọ wọ́n ní Mọ̀dínà ló gbowó lọ́wọ́ òun títí ìrònú ẹ̀ ló pa òun àìmọye obìnrin bẹ́ẹ̀ náà ti ba yí ẹ̀jẹ̀ ń sìn kí ló dé obìnrin ló bá ti ń jẹ́ ni kó má lè fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́ ọkùnrin mi ò ní làákàyè tọ́lọ́ bá ṣẹ̀ṣà ṣàánú ìyàwó ẹ̀ báyìí ìyàwó mi náìsì ìyàwó mi ló ń sanwó ilé ìyàwó mi ò dé wàhálà ayé ẹ̀ ti dàrú ó máa pé ìyàwó ẹ̀ náìsì ìyàwó ẹ̀ ló ń sanwó ilé ayé ẹ̀ ti bàjẹ́ ìyàwó ẹ̀ ló ń bẹ gbọ́ bùkátà lórí àwọn ọmọ ẹ̀ wo orí àkìtàn ló máa sùn gbẹ̀yìn mo fi gbogbo ẹni sọ mo ṣe wà yìí mo ti ń sọ́dọ̀ ọ̀la kò sóbìnrin tó bá mi dá sọ̀rọ̀ ọmọ mi rí láyé kò sóbìnrin ọ̀hún orí mídíà mo ti ń sọ yìí títí kan àwọn ìyàwó mi tó bímọ fún mi kò sí ìyàwó mi ò bá mi ná £1 lórí ọmọ mi rí gbangba mo ti ń sọ yìí obìnrin tó bá mi ná £1 lórí ọmọ mi kó sọ jáde kí ẹ mọ̀ pé ńgbà míì ọkọ àti ẹ̀ máa búrókì pé ẹ̀ máa ń bíà ìjọyà mi ní owó sukú àwọn ọmọ ẹ̀ kò sóbìnrin tó bá mi sanwó sukú ọmọ mi rí láyé obìnrin kan ò bá mi sanwó sukú ọmọ mi rí láyé ọtí mo ń kọ́ ọmọ ìgbàlá Amẹ́ríkà gbogbo ọbọ̀ ṣe pọ̀ tó tí mo kọ́ wọn sínú ọkọ̀ lẹ́ẹ̀kan náà mi ò gbà £1 lọ́wọ́ ìyàwó mi pé bá mi kó wọn tíkẹ́ẹ̀tì tó bá tó ọkùnrin wà dúró tán ni ló yà pé tí wọn bá pé ọkùnrin ọ̀kan lọ́mọ kò náwó lọ́wọ́ olóṣì máa béèrè lọ pé ó bá mi gbọ́ bùkátà lórí ọmọ mi rí ni ó bá mi gbọ́ bùkátà lórí ọmọ mi rí ni ṣẹ́tírí ọjọ́ tí Ọlọ́run bá sì ní kí ọkùnrin máa rí bùkátà gbọ́ lórí ọmọ ẹ̀ fún ara ẹ̀ tó ń gbọ́ bùkátà lórí ọmọ ẹ̀ fún ara ẹ̀ tó ń sanwó ilé fún ara ẹ̀ tó ń sanwó tó ń gbọ́ bùkátà lórí mọ́tò fún ara ẹ̀ kò kí n ṣe olóṣì ọkùnrin o torí ìwọ tó bá pèrè lólówó tó ti wọ́n ti bẹ́ẹ̀ gbọ́ bùkátà lórí ọmọ ẹ̀ rí olóṣì nìyẹn o bàbá ńlá kó olóṣì nìyẹn bàbá ńlá kú olóṣì nìyẹn tó ti bẹ́ẹ̀ sọ pé èèyàn kan ti bẹ́ẹ̀ sanwó iléèwé ọmọ ẹ̀ rí láwọn ọmọdé pé ìwọ lórí kó máa bọ̀ láyé ìwọ ló pè wọn wá sáyé náà wọn á bẹ gbọ́ bùkátà ọmọ ẹ lójú ayé ẹ tó bá ti ń po olóṣì yà máa náwó yà gbà pé inú àwọn òjò olóṣì ló wà wọn bẹ gbọ́ bùkátà lórí ọmọ ẹ lójú ayé ẹ àfáà mi àti wọn fi ṣe fáàrí àdúgbò òun ṣe wà yìí àwọn aláàánú ló ń rán sóhun lórí àwọn ọmọ òun àwọn aláàánú gbogbo àwọn ọmọ mi tó wà nílé àwọn aláàánú ló ń san orí ẹ ti dàrú tẹ lọ wá ṣẹkún ṣe ọwẹ àwọn aláàánú ló bẹ bímọ ẹni àwọn ló bẹ bímọ ẹni lánàá ọmọkùnrin kan ṣe nígbà kan ó lóun mi tẹ̀fẹ́ lọ sọ́rọ̀ ọmọkùnrin yẹn náà àwọn oníkan máa lọ kóyàwó jọ ni
nílé gbọ́ bùkátà mọ́ máa kó yàwó jọ wáyé tẹ́ ìfẹ́ dágbára yín máa ká kẹ́ bí ń dágbára yín bá ká kí wèrè kan máa sọ pé òun bímọ 12 ó dẹ̀ fi ń ṣe fáàrí ta ló bẹ́ẹ̀ gbọ́ bùkátà lórí ọmọ 12 yẹn wèrè kan ní Saheed òun bímọ 12 wèrè ó bímọ 12 ó dẹ̀ rí mẹ́ta péré mú wọ̀lú òyìnbó bọ́lá wọn yókù wà ọjọ́ ìdákun nígbà tó Ọlọ́run ní kí n bí ń tágbára mi ká ìjọ́ tá àǹfààní Amẹ́ríkà yọ ṣé mi kó palẹ̀ mọ́ gbọ́n kó lẹ́lẹ̀ kan náà ẹ̀dákun kí wá ké bí àmọ́ lọ bí dọ́sìn ní sí àbí kí n lọ bí half dọ́sìn ní ṣé mi ní wọn pé kí méjì wà Nàìjíríà kí mẹ́ta máa bọ̀ l'Amẹ́ríkà báwọn lọkọ̀ méjì bá balẹ̀ ń sìn báwọn lọkọ̀ méjì bá balẹ̀ tó dà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbowó lọ́wọ́ obìnrin ẹ lọ bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run lè kẹ́ obìnrin ó lè kẹ́yàwó ju ọkọ lọ lóòótọ́ ṣùgbọ́n má máa retí pé òun kò máa gbọ́ bùkátà lórí gbèsè ayé ẹ̀ ẹni olèmí àṣemí á ní Kúdí ló ń sanwó ilé ẹ̀ Kúdí kẹ ìyàwó mi ni Kúdí èmi mo ń gbọ́ bùkátà lórí Kúdí ìyàwó mi ni èmi mo ń gbọ́ bùkátà lórí ẹ̀ ọkùnrin ni mi mo tó ọkùnrin mo gbọ́ bùkátà lórí Kúdí mo dẹ̀ bá Kúdí l'Amẹ́ríkà ni mo bá l'Amẹ́ríkà ni ó wà òkè láyé rẹ̀ ṣùgbọ́n mi ò ní gbà láyé kó nọ́kọ́ bọ̀ lórí àwọn ọmọ mi ó lè lọ ṣe shopping fún wọn o normal tí nìyẹn kóbìnrin kó ọmọ lọ shopping fún wọn o àmọ́ tó bá débi ọ̀tọ̀ school wọn kó bá jójú ṣe ẹ gbà mí o obìnrin ò lè bá mi ṣe o tó dáa máa sọ̀rọ̀ yín lọ. akọ bá ní kò ṣàdúrà fún mi máa ń pì kéré sí pé ọmọ àwọlé sólùwẹ̀ lára. dáàzì Fúlàní ló fa ogun náà Fúlàní ni. ọmọ àwọlé sí mi lára mi dẹ̀ jẹ́ káfọ́ àwìrè kan wọlé sí mi lára máa yá pì kéré. Fúlàní ni. àyà Fúlàní ó gbóná òun mo ṣe kọ́mẹ̀ntì pé I have no in as scam. ṣẹ̀rìbọ́ ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀ lóbìnrin padà wá sọ òyìn o kọ́mẹ̀ntì obìnrin mo rí lórí péèjì mi I have known him as scam lẹ́yìn padà àpọ̀dẹ̀pẹ́ obìnrin kì í sábà kọ́mẹ̀ntì orí péèjì mi náà mo kàn pé ni ó dúpẹ́ bẹ́ẹ̀ ti ń sọ ọgbọ́ ọ̀rọ̀ yìí kí ọkùnrin àáfàá kan wá torí pé ó jó ní jìbìtì kó máa fojú jìbìtì gbogbo àáfàá máa gbọ́ lọ. since ni mo ti mọ̀ pé scam ni since. So any àáfàá mi kì í fẹ́ associate ara mi mọ́ wọn bí ṣe sọ pé mo jẹ́ muslim yìí tó mi lè associate ara mi máa fà kankan láfa kan bá ní àwọn fẹ́ gba àsìkò dá wọn lóhùn mi ṣe anything ó pè mí kí n fún Kristẹni lówó mi jà wọn àfáà lọ. ẹ gbọ́ mùsùlùmí obìnrin wọ́n dẹ̀ dẹ́rù bá débi pé kò rẹ́dí àti ṣàánú àfáà mọ́ ẹ wò kí ló dé ẹ̀yin àfáà ẹja ronú ọ̀pọ̀lọpọ̀ àfáà mi náà ti Fúlàní ló tú yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà mi náà ti ń ṣe orí burúkú báyìí o ẹ máa lo kọ́ máa máa rí fáwọn obìnrin ṣé tí normal thing o lè tóòsó obìnrin ṣé tí obìnrin lè ran ọkùnrin lọ́wọ́ ṣùgbọ́n má máa expect pé torí owó ló ti fẹ́ fẹ́ obìnrin olóṣì ọkùnrin ló máa ń ronú bẹ́ẹ̀ náà wọ́n á jẹ́ pé máa ronú pé tọ́dọ̀ orí obìnrin tó wà òkè nítorí wà òkè yẹn wà ní jẹ́ gbé súnmọ́ kó lè máa fún ẹ lówó kódà àwọn èèyàn jẹ́ kó yé mi pé ìyàwó Fúlàní tó wà nínú ilé ẹ̀ báyìí nítorí owó ni Fúlàní ṣe fẹ́ wọ́n ní ọmọbìnrin yẹn wà òkè wọ́n náà fámílì ẹ̀ wà òkè pé Fúlàní torí owó ló ṣe fẹ́ torí owó ló ṣe fẹ́ ó dẹ̀ mọ̀ pé ìyàwó tiẹ̀ náà òun náà ń bẹ lọ́hún wojú Ọlọ́hun wọ́n dẹ̀ ń fi ọmọ bú ẹnìkan inú yín dẹ̀ ń dùn láti bá onítọ̀hún ṣe inú yín dẹ̀ ń dùn ó ga o. because ọmọ agbáyàn at the end of the day ni. bẹ́ẹ̀ni ọmọ agbáyàn ni. at the end of the day so reason yẹn tó pé Al-Fulani kẹ ìgbà tẹjọ ń ṣe pọ̀ yẹn mò ń wò pé akíní association torí pé mi àti Ajakure aṣọ lọ́rọ̀. ṣé ń gbọ́. àbúrò mi tí mo pè é sí mo ní àṣẹ. ṣé ń gbọ́ obìnrin yẹn ní èèwọ̀n àtàjàkúdà àwọn ò kì í ṣọ lọ́rọ̀ tó mo dé pònú kan tó ń sọ pé bóyá ọ̀rẹ́ Ajakure never she is not my wife friend kò ń ṣe ọ̀rẹ́ ìyàwó mi kò ń ṣe ọ̀rẹ́ ìyàwó mi ò mẹ́ni tó ń sọ̀rọ̀ yìí kò mọ̀ èmi ni mo mọ̀ á sọ̀rọ̀ lọ ẹ tuntun bẹ́ẹ̀ gbọ́. fún Kristẹni lówó mi jà wọn àfáà lọ because ọmọ agbáyàn at the end of the day ni. bẹ́ẹ̀ni ọmọ agbáyàn ni. at the end of the day so reason yẹn tó pé Al-Fulani kẹ ìgbà tẹjọ ń ṣe pọ̀ yẹn mò ń wò pé akíní association torí pé mi àti Ajakure aṣọ lọ́rọ̀.
àbúrò mi tí mo pè é sí mo ní àṣíbí wo ọmọ Alájà Kúdí mo ní mi bọ́kọ ọmọ yìí ṣe ló ń bá lù Fúlàní ṣe ó máa fẹ́rẹ̀ yẹn rà. wàláì dẹ̀ fi rá mi lóòótọ́ ó máa wàláì fi rá mi lóòótọ́ àwọn kan wà l'Amẹ́ríkà yìí nítorí Fúlàní náà ṣe bá mi ṣe mọ́ wàláì nítorí Fúlàní náà ṣe bá mi ṣe mọ́ débi pé ẹ dákun ṣé Fúlàní nìkan ló wà láyé ní Amẹ́ríkà embassy báńdẹ̀ kó wá sí Amẹ́ríkà UK embassy báńdẹ̀ kó má wá sí UK kí wá ló fa sábàbí méjèèjì obìnrin náà ni méjèèjì obìnrin ni obìnrin ló petition ní UK kó má wá sí Amẹ́ríkà kó má wá sí UK l'Amẹ́ríkà yìí ọ̀rọ̀ tó ṣe láàrin wa àtàláwù Látìfù kò tó kí Amẹ́ríkà ní àwọn fẹ́ báńdẹ̀ torí kò ti fẹ́ yàwó Amẹ́ríkà ẹni bá ti ṣèyàwó sí Amẹ́ríkà ò lè báńdẹ̀ ẹ̀ ṣùgbọ́n torí pé ó padà lu ọmọbìnrin yẹn ní jìbìtì lọ́mọbìnrin yẹn ti lọ bínú divorce yẹn gbogbo ayé lọ́mọ ọmọbìnrin yẹn mi fẹ́ dárúkọ ọmọbìnrin yẹn ni nítorí Fúlàní lọ́mọbìnrin yẹn ò ṣe bá mi ṣe mọ́ ọlọ́rọ̀ lèmi àti ọmọbìnrin yẹn gan tẹ́lẹ̀ ọmọbìnrin ló padà lọ divorce Fúlàní náà fi padà wá báńdì ẹ̀ if not so tí yàn bá ti marry sí Amẹ́ríkà ìyàwó yàn ó ní ẹ̀tọ́ láti fáìlì fún yàn gẹ́gẹ́ bí Ajákúdí ṣe fáìlì fún mi ìmìkẹ́ parọ́ àjẹmọ́nú oore tí mo rí lára Ajákúdí ó fáìlì fún mi dẹ̀ fáìlì fáwọn ọmọ mi kọ́ ló bá mi ṣe dáadáa fún ọmọ tiẹ̀ náà láìpẹ́ láì wọ́n bá mi yànda ẹ̀ fún ṣùgbọ́n lórí ọkọ bùkátà èmi mò ń gbé bùkátà máa sọ̀rọ̀ yín lọ. ó pé 419 kan náà ni wọ́n in fact Alifulani Alifufu bí orúkọ tẹ máa ń pè. ìrònú yẹn ló pa àǹtí Mẹ̀dínà ó gbà àǹtí yẹn gbẹ. ìrònú yẹn ló pa àǹtí Mẹ̀dínà ó gbà àǹtí yẹn gbẹ débi wípé àǹtí yẹn ń sunkún jọ tó fẹ́ kú báyìí ni pé wọn ò ní dáríjì Fúlàní láyé àtàlẹ̀ kìámà nítorí pé àǹtí yẹn Ọlọ́run ó ní kó máa wojú Ọlọ́run pé gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wojú Ọlọ́run edó dàsìkò Ọlọ́run àìmọye obìnrin náà ti gbágbágbágbá nítorí pé ó ń wọ́ ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ mo sọ fún Ajákúdí wo bí ìyí tán gbá ẹ ti tó kí n tó pàdé ẹ tọmọbìnrin yẹn bá ń rojọ́ báyìí owó tí àwọn àfà pásítọ̀ tó ti gbà lọ́wọ́ ọmọbìnrin yẹn tí màá ké bí ọmọbìnrin yẹn kọ́ jẹ́ nìkan pé kò fẹ́ kí n káàsì àwọn àfà wọn máa mọ iye àfà pásítọ̀ tó ti gbà ọmọbìnrin yẹn owó odidi 4 flat owó odidi 4 flat ada fún ẹja ìlàlẹ́fújà náà mọ̀ owó odidi 4 flat wọ́n dẹ̀ gbà lọ́wọ́ ọmọbìnrin yẹn tán lórí pé tó ń wọ́ ọmọ Ọlọ́run ló ń ṣe ọmọ náà àsìkò Ọlọ́run ló jù mo sọ fún ọmọbìnrin yẹn pé wo bí má tán rẹ o àfà ní mi lóòótọ́ bọ́dí mi ní mú ẹ lọ sọ́dọ̀ àfà kankan lábẹ́ sọmọ ìpè kọ́ṣà pé kò wá ọmọ tó dá àfà yẹn kọ́ ló máa fún ẹ lọ́mọ Ọlọ́run ló máa fún ẹ lọ́mọ àsìkò Ọlọ́run dẹ̀ lójú ó tẹ́ mi lọ́rùn kí n lọ náwó sórí ìgbàlódé kí n ṣe ti ìgbàlódé ju pé kí n máa lọ bá àwọn àfà gan lọ mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní lámúyẹ̀lídì wà lámúyúládì wọ́n ní kó o bí òun ò dẹ̀ bí ọmọ yóò bá mi yọ̀ǹda fún ọmọ Fájàkúdí so that come and marry torí pé àǹtí yẹn ń wá ọmọ ẹ̀dẹ̀ fi gbowó ló so ìwọ tó ń bu ojú Ọlọ́run máyẹ̀ká àfa kankan gbá ẹ àfa kankan ò lè fún ẹ lọ́mọ lọ ṣe IVF lọ ṣe surrogate tó bá yẹ Ọlọ́run á fàṣẹ sí tó yẹ Ọlọ́run á fàṣẹ sí ẹgbọ́ lọ. lórí come and marry òun fẹ́ o àwọn fẹ́ ṣe kinní kan àwọn fẹ́ lọ ra tìrání kan àwọn fẹ́ owó tó ní kan gbà àti ẹ̀dẹ̀ ń pẹ̀ lọ wọn mọ̀ kan lọ bí láyé òun ò wá rọmọ mi bì. ẹ̀tẹ̀ tí gbọ́ ó gbàgbé. ṣe tí gbọ́ àtàǹtí ó ti ẹ̀rọ bí ọmọ kan tẹ́lẹ̀ nítorí ọmọ kan ó tún wọ́ ọmọ mi ti lọ kó sọ́wọ́ 419 ṣe ẹ̀dẹ́kun ṣọ́mọ kan ò tó fún èèyàn nú ayé tí wọ́n ń gbé bí àwọn ojú kòkòrò kiri kí wọ́n máa ní pé dandan òun fẹ́ bímọ 2 mẹ́ta òun bọ́kùnrin òun sí bóbìnrin òun bóbìnrin kò fẹ́ wọ́ bọ́kùnrin ṣé Ọlọ́run kọ́ ló ń ṣọmọ ni Ọlọ́run má pọ̀ ọmọ wa o wà láì tó ń ṣe láàyè láì Ọlọ́run má pọ̀ ọmọ wa tí wọ́n ṣe ké bóyá ìhun tó kù tí mò ń wá ẹ dákun kí ni fẹ́ fọmọ tó pọ̀ ṣe kí ló ọmọ tó pọ̀ ṣe ọmọ tí iná ọmọ kan tó ọmọ Ọlọ́run bá foríjì àǹtí Mọ̀dínà o. ìrònú yẹn ló pa àǹtí mi ìrònú yẹn ló pa mí. gbogbo ayé ló máa gbọ́ ilé yìí ta ló pa Mọ̀dínà lágùdà ni máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ta ló pa Mọ̀dínà lágùdà.
Now, now ibi tí voice yẹn tí mo ti kọ́ ti ẹ̀dẹ́ nìyẹn oṣù wa kù ó ti kú o kódà fídíò tó wà nílẹ̀ fídíò àǹtí Mọ̀dínà tó kú gangan fídíò wà nílẹ̀ fídíò ó máa yẹn wà nílẹ̀ tó bá yá máa launch yẹn náà so that kan fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé why èmi Agẹmọ Kúsárò ọ̀la Agẹmọ Kúsárò kíní kan Kúsárò ọ̀tún Agẹmọ Kúsárò tójú ò bá ti Aláròyé kojú ti Alágẹmọ ṣé Fúlàní nìkan ló wà láyé ni ṣé Fúlàní nìkan là fà ní ìwọ kan náà ìyàwó ọba ìwọ kan náà ìyáláyà ìwọ kan náà obìnrin tó wà l'Amẹ́ríkà ìwọ kan náà obìnrin tó ṣèwé fún ìwọ kan náà obìnrin kan UK ìwọ kan náà obìnrin kan Nàìjíríà ìwọ kan náà ṣé ìwọ nìkan ni Fúlàní ṣé ìwọ nìkan ni ìwọ náà ló yin ọ̀rọ̀ Nasiru ìwọ náà ni ọ̀rọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ lórí mídíà ìwọ kan náà ni ọ̀rọ̀ Yahya Gambari ìwọ ló wà ń bẹ̀ ọ̀rọ̀ Yẹsì Alúnákà ìwọ ló wà ń bẹ̀ ìwọ náà ló tún rìkọ́ọ̀dù ìyàwó tèmi náà Fúlàní ṣé ìwọ nìkan ni ṣé ìwọ nìkan ni so that eléyìí this is another case ṣé yín this is another case ẹ máa rìkọ́ọ̀dù ẹ máa screen rìkọ́ọ̀dù ẹ máa mú orúkọ yín jáde àti fọ́tò yín jáde nínú nǹkan tí mò ń sọ ṣùgbọ́n lóòótọ́ tó wà nílẹ̀ yìí ẹ máa ọmọ ẹ máa dáhùn fún eléyìí o ẹ máa dáhùn fún so that èmi ò ní kó má báyàn ṣe continue má báyàn ṣe lọ ṣùgbọ́n má gbàgbé o tó ní tó ń bá ṣe yẹn má gbàgbé lọ láti lọ withdraw ọmọ ẹ kúrò ní school tó fi wọ́n sí kó lọ fi wọ́n sí school tó tẹjọ́ ń ṣorí burúkú o lọ withdraw àwọn ọmọ tiẹ̀ kúrò ní school kó lọ fi wọ́n tó bá fi ọmọ sí school ọmọ tí ò bá fi ọmọ sí school Ṣèkíyù ò ní ṣoríire Fúlàní o mo mọ̀ pé mo jẹ́rìí ìyàwó ẹ kò ní gbà kó mú ọmọ ọlọ́mọ mo mọ̀ pé Mubaraki mo mọ̀ pé bàbá ẹ̀gùn ò ní gbà kó mú lọ sílé ìwé tẹ́ pé ilé ìwé tó máa wó pa gbogbo àwọn ọmọ tó bá wà níbẹ̀ gbogbo ọmọ tó bá wà nílé ìwé máa wó pa wọn ni torí pé bó ṣe ń ba ilé ìwé nílé ìwé jẹ́ nìyẹn bó ṣe ba ilé ìwé Ajákaólà jẹ́ nìyẹn bó ṣe ba Mọ́ríkàsì jẹ́ tọ́lọ́run ò gbà fún nìyẹn bó ṣe ba plan sars Jamiu jẹ́ lórí ọ̀rọ̀ léèwé nìyẹn wọn náà wá tó kọ́ léèwé wọ́n ní kí ọmọ tó wà bẹ́ẹ̀ yé gbogbo ọmọ tó bá gbé wọlé ìwé yẹn gbogbo pátá ló máa dùkú pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà káfí wà núùnì kún fáyẹ̀ kúnnù pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run innama amruhu ìsá àrẹ́wọ́dà ṣéyàn áyẹ̀kú lálàún kún fáyẹ̀ kúnnù fásùbọ̀ ánà lẹ́dí bí ádì malakutu kulli shay'in wà ilé ìtújà gbogbo ọmọ tó bá fi lè mú lọ sílé ìwé Saheed Shittu tó bá mú ọbẹ̀ láàyè kó máa dòkú pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run gbogbo wọn máa dòkú ni torí ìwọ tó ní léèwé tó jẹ́ máa fi léèwé ẹ play game bí èpè ṣe máa bá léèwé yẹn nìyẹn wà á rí pé a máa wo iléèwé yẹn a máa náà kíkẹ́ léèwé yẹn a máa tún bá débi ká máa wo Ministry of Education Nigeria Lagos State a máa wọnú ẹ̀ máa jẹ́ kó máa fi léèwé tiẹ̀ gbá game jẹ́ kó máa tan ayé pé òun níléèwé àwọn làwọn níléèwé tí wọ́n kò ń lo jámù àwọn làwọn ní ìwọ tó kówó lẹ̀ tó fi ṣe project tó yẹn jẹ́ kó máa fi iléèwé tiẹ̀ gbá géèmù wàá mọ̀ pé iléèwé yẹn èpè gbogbo ọmọ tó bá mú wọ iléèwé yẹn wọ́n máa dòkú ni ó wá ń gbé fídíò mi pé wọ́n ní pé wọ́n máa drop ọmọ sí iléèwé tí wọ́n lò náà wọ́ ọmọ tí wọ́n lò náà fẹ́ mọ́ iléèwé ẹ̀ wọ́n máa kó ọmọ wá sí iléèwé ẹ̀ mú tuntun sọ wà láyọ̀ máa bẹ́ẹ̀ kó ọmọ wá sí iléèwé ẹ̀ you go explain tire no evidence wọ́n máa kó ọmọ wá sí iléèwé àwọn ọmọ pé nobody no case ọmọ túmọ̀ ẹ̀ nobody no case wọ́n máa bẹ́ẹ̀ kó ọmọ wá sílé ìwé ẹ èmi mo tún sọ bẹ́ẹ̀ mo tún sọ tó lọ tún gé ìwọ lè báyé aláyé jẹ́ ìwọ lè fi ojú egbò ẹni tó ń bẹ lọ́hùn ìwọ lè báyé ayé náà kọjá ẹni tó ń bẹ lọ́hùn wá ní kí wọn náà kọjá sí yọrí wọ́n máa kọ́ ọmọ wá sílé ìwé mo tún sọ bẹ́ẹ̀ abẹ́jà wèrè Fúlàní mọ́ ọmọ lọ sílé ìwé yẹn tó má pẹ́ ọmọ ọkọ nìyẹn onífẹ̀ẹ́ lóòótọ́ mọ́ ọmọ kódà ó máa fún ọmọ ẹni scholarship ní kó bá wà lọ wèrè ọmọkùnrin elébi ọmọkùnrin wèrè yẹn náà lóṣì lọ fọmọ sílé ìwé ẹ àti wèrè dàndógó tẹjọ ń kóra yín kiri tí gbogbo yóò bá fi ọmọ sílé ìwé ẹ ní ṣoríire gbogbo ọmọ tó bá dé ẹnikẹ́ni tó bá dé fi ọmọ sílé ìwé yẹn pátápátá gbogbo ọmọ tó bá fi sílé ìwé yẹn pátápátá máa ṣọ́kù ni àlùbáríkà nàbí Muhammad aláṣẹ Ádámù wájú Ọlọ́run ọlá pé o gbìyànjú pé o fẹ́ wó Mọ́ríkàs Ọlọ́run ní owó láti pé odidi àfáìsìn Sheikh Adam
kó máa sọ pé Sheikh Adamu ló ba Islam ilẹ̀ Yorùbá jẹ́ wàá dúró ọmọ tí Sheikh Adamu ti yè wàá dúró ọmọ tí wọ́n ti yè ní Markaz tó wá gbé àwọn gbàdé láti balẹ̀ ìwé ẹ̀jẹ̀ wá ní kọ́ ló ń gbà fún ẹ ọjọ́ tí mo délé ìwé Àjàkáwọ́lá omi jẹ́ ń gbọ̀n mi ni nínú ọmọ 400 and something wọ́n dẹ̀ mú ọkú ń bẹ̀ títí tó àwọn ọmọ bẹ̀ wọ́n fi kú 40 wá lè pé wàá jèrè pé ọkọ léwe báyìí ń parọ́ fún ẹ̀ṣẹ̀ kí yí o ihun tó lè mú ẹ̀kọ́ mọ́ṣáláṣí tí ó mọ́ṣáláṣí lọ́fẹ̀ẹ́ táwọn èèyàn wá kíjímọ̀ ń bẹ̀ ó kọ́ mọ́ṣáláṣí kọ́ máa kíjímọ̀ ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ títí dì ìsìn ìmọ̀mù là ń rí àríjọ́ mọ́ bó ṣe kọ́ ilé ìwé yẹn bíúdì yẹn lọ́mọ máa rí lágbọ́dọ̀ wọn táyé máa fi parẹ́ àní rí ọmọ ń bẹ̀ pẹ̀lú gólọ́dọ̀ Ọlọ́run ẹni bá dẹ̀ náyà tó bá fọmọ síbi ọmọ yẹn máa dòkú ni òkú ọmọ ló máa gbé kò mẹ́ alibarika nabi Muhammad alibarika Sheikh Adamu wájú Ọlọ́run ọmọ yẹn máa di òkú ni pẹ̀lú gólọ́dọ̀ Ọlọ́run innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó níparí ta ló jẹ mọ́tò kájú ẹ̀ ẹni tó bá jẹ mọ́tò kájú ẹ̀ ní kó ṣe fídíò kájú ẹ̀ ló béèrè o ẹni bá jẹ mọ́tò kájú ẹ̀ ní kó ṣe fídíò tí ó bá ti ṣe fídíò Fúlàní kájú ẹ̀ ní òun fẹ́ gba mọ́tò òun padà ó yẹ kí mi gan béèrè owó mi padà lọ́wọ́ ẹ̀ gan ṣùgbọ́n ọmọ tí mo fún ní owó yẹn òun mo yọ̀ǹda fún ṣùgbọ́n kájú ẹ̀ ní tó jẹ mọ́tò òun tí ó bá ti ṣe fídíò kò bóun dá mọ́tò òun padà o tó dáa kò bóun dá mọ́tò òun padà o mo wíire àbí mi ìwíire mo wíire tó ẹ̀jẹ̀ ń gba kọ́ọ̀lù bíi 2 péré sí 3 kí mo lè gba kọ́ọ̀lù ṣe ẹ má bínú mi lè gba kọ́ọ̀lù lẹ́nu mi lè gba kọ́ọ̀lù ẹ má bínú because mo ti ń travel lẹ́nu so that ẹ̀yin mi yẹ́ ti pọ̀ díẹ̀ kọ́ ló máṣáláì wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin assalamu wa ila al-liqa'i dabo.